الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. ونجي سيوجوك يدوكم nínú oṣù Muharram hijra 1448 tó ṣe déédéé ọgbọ̀njọ́ nínú oṣù June miladi 2026 ní ìsọ̀ Pákó ní ọjà Bódìjà nìbàdàn. A ó máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan kan eléyìí tó ṣe pé ó burú, ó lè sọ ìdùnnú di ìbànújẹ́, ó lè sọ oríire lórí ibú, ó lè sọ màlìjánà dọ̀mánà. òun náà ni nawaqibul Islam, àwọn kan tí máa ń tú Islam ká tí ó bàjẹ́. Kò sí tàbí ṣùgbọ́n ìdẹ̀ra tó ga ju gbogbo ìdẹ̀ra lọ, òun náà ni Islam. Iná ìdí ni wípé gbogbo àwọn tá a wáyé, àtẹni tó jẹ́ mùsùlùmí àti káfìrí àti gbogbo ọ̀ṣẹbọ pátá káfà, gbogbo aláàrí tiwa nínú ayé yìí, tẹnìkan kan lè pọ̀ ju tẹnìkan lọ ni. Allah Azza wa Jalla wọ́n máa ń filé ayé fẹ́ni tó bá fẹ́ àtẹni tí kò fẹ́, nítorí pọ̀ ń ló dá gbogbo wa, yóò sì máa pèsè fún kálukú bí kálukú ti ṣe lè sẹ̀mí tí ìsẹ̀mí wọn rọrùn fún, torí pọ̀ ní Ar-Rahman. ṣùgbọ́n táwa lẹni náà tí ó rọ́nà lọ, tí ó là, tí ó ṣoríire títí ó já sí rere lọ́la gbẹ́ndàl kìyàmà, àwọn mùsùlùmí. ìdí nu tó fi jẹ́ pé oore tó ju gbogbo oore lọ ní Islam. Ó kọjá nǹkan téèyàn lè fowó rà, kì í sì ṣe nítorí pé bàbá wa, màmá wa, àwọn bàbá ńlá wa wọ́n bá jẹ́ mùsùlùmí nìkan ló mú wa jẹ́ mùsùlùmí. Àánú Olúwa Ẹlẹ́dàá wa ló pẹ̀lú wa. Faman yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil Islam. ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. nítorí náà ẹnikẹ́ni tó Olúwa bá gbèrò láti fọ̀nà mà yóò sì payá àyà rẹ̀, yóò fẹ́ràn Islam, yóò sì mú gba Islam. ṣùgbọ́n ẹni tó Olúwa bá gbà lérò láti ṣì lọ́nà, Olúwa Ẹlẹ́dàá wa ó ṣì àyà rẹ̀ ní dídí kátíkátí. ọ̀rọ̀ rẹ̀ ó dàbí tẹni tí ń gòkè lọ sínú sámà tí ò ní sátẹ́gùn tó lè rí mí. A dúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra ńlá tó ṣe fún wa yìí. Rere ni, ìdẹ̀ra ni, àlùjánnà ni, eléyìí tó yẹ pé tẹ́nìkan ọba wọ̀ ọ́ kò ní wà àlùjánnà tọ́lá gbẹ̀ndàl qiyamah. Gbogbo ẹni tó bá ti kùnà láti wà àlùjánnà Islam láyé ń gbé, àlùjánnà tàlùkìyàmà dé wọ̀ fún. Ìdẹ̀ra ńlá l'Olúwa ṣe fún wa pẹ̀lú Islam, nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú ká tó jẹ́ mùsùlùmí, báyà bàbá wa, báyà bàbá bàbá wa, báyà bàbá 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 wa, ò lè ka débì kan tó fi bá pé ọ̀sẹ̀ bọ́ làwọn bàbá ńlá rẹ̀. Ṣáájú k'Olúwa tó ṣàánú wa ẹ rí i pé inú àánú, ìṣìnà, ìyapa àti ojú dúdú la wà. Gẹ́gẹ́ bí
ó ti ṣe lè tàtàrà àwọn ẹni tí ò tí gba ìsìláàmù dì sí tó lè tàtàrà rẹ̀ máa ń tó ṣẹlẹ̀ nígbà táwa náà bẹnu ojú dúdú. ní ìṣesí ọmọ Yorùbá ẹ rí i pé Yorùbá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn abọ́gibọ̀pẹ̀ ni wọn abọ́gibọ̀pẹ̀ gidi. ìdí nu tó fi jẹ́ pé ẹni tó ń pè ń bàbá ńlá wọn gan ọ̀kan ní òòṣà kan bọ ni lẹ́yìn ọ̀rẹ́ ẹni tí ọjẹ́ abọ́ rẹ̀ wà nù wọn ẹni tí ọjẹ́ ẹni tí ó ń bọ eégún ó wà nínú wa àwọn olóró wọ́n wà nínú wa àwọn Ọlọ́bàtálá àwọn wà àwọn olóṣòko àwọn náà wà àwọn ẹni tí wọ́n jẹ́ oníṣàngó wọ́n wà àwọn ẹni tó ń bọ Èṣù wọ́n wà àwọn alálàgẹmà wọ́n wà ẹ rí i pé nínú ṣẹbọ ọ̀rọ̀ wọn kò wọn ọjọ́ kan tó bá kàn jẹ́ pé wọ́n fẹ́ bá àwọn mùsùlùmí jà wọ́n lè ṣera wọn lóṣooṣù ọwọ́ àmọ́ lẹ́yìn ìgbà tíjà bá tán wọ́n tún padà sí kónkó jábélé ni Allahu azza wa jalla ṣàánú wa ó ṣe wá ní mùsùlùmí torí pé ẹni tí ń bọ òrìṣà tí òrìṣà tiẹ̀ ti ń jẹ́ Ọbàtálá kò lè bólóṣò kó ṣe òrìṣà Ọbàtálá òòṣà oko òrìṣà oko òrìṣà pa àwọn méjèèjì pọ̀ ṣùgbọ́n wọn lè jọ ṣe. eléégún kò lè bólórò jẹ olóró kò lè béléégún jẹ ó débi wípé tí ọmọ eléégún bá fẹ́ fọ́mọ olóró kò ní rọrùn tọmọ olóró bá fẹ́ fọ́mọ eléégún kò ní rọgbọ. àwọn ẹni tí àwọn láwọn ń bọ òrìṣà kan eléyìí tó ṣe wípé wọ́n ń pè ní òrìṣà aláṣọ funfun òrìṣà aláṣọ funfun òrìṣà náà ni wọn ò lè bá àwọn olórìṣà aláṣọ dúdú ṣe òrìṣà sì pa wọ́n pọ̀. Olúwa Ẹlẹ́dàá wa ó wá fa ẹ̀kọ́ funfun jáde láti inú kòkò dúdú èwo la ní dúpẹ́ fún Allah sí. àwọn bàbá wa àwọn bàbá ńlá wa ní Yorùbá lẹ́vù wọ́n ń bọgi wọ́n ń bọ ọ̀pẹ wọ́n ń bọ odò wọ́n ń bọkè wọ́n ń pa àwọn àǹjànú wọ́n ń bọ àwọn awin ẹ̀sìn wọn nu ká pọ̀fọ̀ ká pògèdè ká pàyájọ́ ẹ̀sìn wọn nu wọn ní Allah kẹta ń jọ́sìn fún kí ni ń jẹ́ Allah lọ́dọ̀ àwọn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n dá mà wọ́n máa fẹ́ sọ̀rọ̀ pé àwọn ń bọ kinní kan wọ́n lè pé òòṣà òkè òòṣà òkè báwo tí Allah náà lò òòṣà òkè bákan náà wọ́n lè káwọn sin Elédùmarè Elédùà Ọlọ́run rárá lábẹ́ pọ́nmi ènìyàn ń wá kí ni ọ̀nà kò rí ló bí gbogbo eléyìí Allahu azza wa jal ònlẹ́lẹ́dàá wa tá a gbọ́dọ̀ sí torí pé àlọ́ba mi yàtọ̀ sí qul man wala in sa'altahum man khalaqa as-samawati wal ard la yaqulunna Allah Olúwa ní tó bá bí wọ́n léèrè ta ló dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje wọ́n dá Ọlọ́run wípé Allah nígbà tó wá jẹ́ kó ń lọ dá sánmà méjèèje òun ló dálẹ̀ méjèèje ta ló wá dá wa ṣé sánmà méjèèje ló tóbi ní àbáwá sílẹ̀ méjèèje ló tóbi ní àbáwá nínú àwọn ẹ̀dá tó kéré jù tó Olúwa dá làwa wà ọba tó dá sánmà méjèèje ọba tó dálẹ̀ méjèèje ọba tó dá wa tó ní ká máa gbé òkè pẹ̀ títí dìgbà tá a padà máa gbábẹ́ lẹ̀ òun náà ní ẹlẹ́dàá wa tó bá jẹ́ pọ̀ ńlẹ́lẹ́dàá wa ta ló wá yẹ ká máa jọ́sìn ọba tó dá wa yìí nù ọba tó ní wa yìí nù òun ló yẹ ká máa jọ́sìn fún ẹ mọ̀ pé Allah òun ló ní wa òun ló ní nǹkan tá a ní òun lọ́ba tí ó pa wá òun lọ́ba tí sẹ̀mí wa ń bẹ lọ́wọ́ rẹ̀
ńlọba tí ikú wá wà lọ́wọ́ rẹ̀, òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ká máa jọ́sìn fún. adúpẹ́ fún Allah, àwọn ẹni tó gbé Islam wá wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn baba ńlá wa, wọ́n ṣàlàyé rẹ̀ fáwọn baba wa, wọ́n ṣàlàyé rẹ̀ fáwa náà, torí pé bẹ́ẹ̀nu wa wọ́n jẹ́ pé baba ńlá rẹ̀ àgbà ló kọ́kọ́ gba Islam, ó sì ń bẹ́ẹ̀nu wa wọ́n jẹ́ pé baba tó bí tààrà ló kọ́kọ́ gba Islam lágboolé wọn, wọ́n bẹ́ẹ̀nu wa wọ́n jẹ́ pé gangan ló gba Islam, baba àtàwọn baba ńlá rẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí. Olúwa Ẹlẹ́dàá wa ṣàánú wa, ó wá ní káwọ́ gba Islam yìí ṣagbára wa. Sálàyé Islam yìí wọ́n ń ṣe ń jojúmọ́, wọn ò sálàyé máa ṣe lóru àti lọ́sàn. àwọn ẹni tí wọ́n ń ṣe àlàyé ẹ̀sìn Islam yìí fún ọ̀nbẹ nínú abetilápá, ó wà nínú ẹni tí wọ́n ti gé tiẹ̀ lọ ti pẹ́, tó ṣe pé wọ́n ń gbọ́ wọ́n ń fetí pàlàbà rẹ̀, wọ́n ń gbọ́ wọn láwọn ò lè ṣe, púpọ̀ nínú wọn gbọ́ wọn láwọn mọ̀ pọ̀ ńlọ́nà òun gangan lòdodo, ṣùgbọ́n àti wí torí pé àgbájá kan kì í bá wọgẹ́ bí ajá. ó ní torí pé bàbá òun náà ni wọ́n ṣe ìpìlẹ̀ àti kó ẹ̀sìn kèfèrí kan wọ̀lú yìí, àti wá gbọ́ pọ́nmọ bàbá òun lọ́wọ́ di mùsùlùmí. kí ni bẹ́ẹ̀ Olúwa fi ọmọ náà, bàbá rẹ̀ ọmọ náà ọ wá gan sójú kan náà, bàbá rẹ̀ ọmọ ẹran adìẹ jẹ, pàmò làwọn máa jẹ, ọ wá dúró lórí pàmò. Olúwa ṣàánú rẹ̀, ó ní kí wọ́n ríran eléyìí tí bàbá rẹ̀ ò rí, ó ní kí wọ́n mọ̀nà eléyìí tí bàbá rẹ̀ ọmọ. ọ̀wá ń fi àti gba ọ̀nà tó jẹ́ ọ̀nà gaara, ọ̀nà àti wàlẹ̀ Jánnà, ó ń forí rẹ̀ dọ́là. ó ń sọ pé ọmọ ronú sí kíni, nítorí pé ibi tó ń ti ronú yẹn ikú ń bẹ lẹ́yìn ìkúlé rẹ̀. ikú wa mú ọ lọ, wọn ni ìbá ṣe pé mo ti máa ní ọmọ dáadáa, ṣùgbọ́n ìwé orí ibú tó gbà wálé ayé olókọ dínà rẹ̀ láti gba Islam. akramakumullah, lẹ́yìn ìgbà tó lọ́wọ́ ṣàánú wa pẹ̀lú Islam, adi àtúnbí adẹni tó ṣe pé amánúrò, nítorí pé àwọn kèfèrí ọ̀mánúrò, adẹni tó ṣe làákàyè, nítorí pé kèfèrí ò ṣe làákàyè. ó lè máa dùn kèfèrí tí wọ́n ń gbọ́rọ̀ yìí, níjọ́ tó bá gba Islam padà wá yóò yí ọ̀pọ̀ ṣe làákàyè tẹ́lẹ̀. ẹ bá mi wá pẹ̀jú èyí, ní ìgbà tí àwọn èèyàn wà láyé ojú dúdú kó tó di pé Islam dé, wọ́n máa ń fi ọwọ́ ara wọ́n fi máa lọ gbé ọmọbìnrin tí wọ́n bá bí fún wọn sin láàyè, nítorí pé àbùkù àléébù òun náà ní ká pé àwọn bímọbìnrin. nítorí sì fà á, ó ní pé ìṣẹ̀mí tiwọn, ìṣẹ̀mí ká máa fòwúrọ̀ àti alẹ́ jagun ni, ogun àìnídìí, ogun rádaràda tí ò nítumọ̀. wọ́n lè sọ pé ńgbà tí òun gbé ràkúnmí rẹ̀ kọjá, tó ń ti pọ̀ mà ràkúnmí rẹ̀ tẹ àwọn lẹ́yìn adìẹ fọ́. ìdí tó fi wá tẹ àwọn lẹ́yìn adìẹ fọ́, ìjà ti bẹ̀rẹ̀ nù. wọ́n wá lè ja ogun yẹn fógójì ọdún. tẹ bá wá béèrè kí ló wá fa ìdí ogun tá a wá jà títí yìí fógójì ọdún. ẹbí bàbá ńlá tiẹ̀ ni ló fi ràkúnmí tẹ bàbá ńlá tèmi lẹ́yìn adìẹ rẹ̀ fọ́. ẹ̀rọ ṣé nítorí ká wá fogójì ọdún jà sí ni? ẹ̀yin èèyàn tí wọ́n ń pè pé kẹ́ wá darapọ̀ mógun, ẹ wá darapọ̀ mógun, tani ó darapọ̀ mógun? àwọn ọkùnrin ni, obìnrin kan ò sí tó ṣe pé yóò lójú ìjà. àwọn obìnrin lójú ìjà látàyè ìjọ, àwọn ọkùnrin náà ni ó lójú ìjà. àwọn máa sọ pé kí láǹfààní obìnrin, ẹni tí ò lè bá ní jagun, tí ò lè gbèjà ẹ̀yà rẹ̀ nígbà tí ìjà bá bẹ́lẹ̀, kí láǹfààní ká bírú wọn lọ́mọ? ẹ̀yin náà tí wọ́n wá ń pè tẹ́jọ́kùnrin, gbọ́n làákàyè tí ń wà. ẹ rí i pé kèfèrí èsì làákàyè. níìsín ó pè mí, ó ní kí n gbé nǹkan jà bí wọ́n bá ti ń jáde bọ̀, wọ́n bá gbé nǹkan jà mọ́ jáde, ọ̀ya ìjà ti dé, àwọn èèyàn ti bẹ lójú ìjà. ìjà ìwọ kò ní béèrè, kí ló dé tá a fi jà, tá a fi para wa, kò ní béèrè. la yas'aluna akhahum hina yandubuhum fi an-na'ibati ala ma qala burhana. wọn kì í bi ọmọ ìyá wọn léèrè tí wọn bá ti pè wọn. ọ̀yá náà ni kí ló dé tá a fi lọ para wa, ẹnìkan ní béèrè. lábẹ́ pípé wọn ò ṣe làákàyè, Olúwa fún wọn làákàyè ṣùgbọ́n wọn kì í lò.
akramakumullah tó máa wá bí ọmọbìnrin ẹni tó bá ti lè fúnrò wípé ìyàwó rẹ̀ bímọ àkọ́kọ́ tí ọkọ máa béèrè ó náà ní pé kí ló bí. ẹ dákun bọ́kùnrin la bí bóbìnrin la bí èwo ni èso ọmọ náà àwọn méjèèjì. àwọn máa béèrè pé kí ló bí. tó bá wá sọ fún yín pé obìnrin ló bí, Olúwa ní yakadu yatawara min al-qawmi min su'i ma bushira bih, yóò máa gbára pamọ́ fún gbogbo àwọn èèyàn. kò ní í fẹ́ salábàápàdé ẹnìkan, kò sì ní í fẹ́ kẹ́nìkan rí òun nítorí aburú ń tá fún ní rò pé ìyàwó rẹ̀ bí ọmọbìnrin laburú. ṣé mọ̀ pé ìyàwó la sì fẹ́ tó bímọ? tí ìyàwó náà bá jọkùnrin ṣé yóò bí ọkùnrin àbóbìnrin? yóò mọ àfojú pamọ́, yóò mọ adá lábàá pé ayumsikuhu ala huni am yadussuhu fi turab sa'a ma yahkumun. yóò mọ wá ronú pé tí kò ń di ọmọ mú kó wọn má ṣe kú pa ni tó ń tàbùkù tí ń bẹ́ńbẹ́, àbí kó wọn kúkú lọ rí mọ́lẹ̀ láàyè. Olúwa ní ẹjọ́ kẹjọ́ lẹ́jọ́ tí wọ́n ń dára wọn. wọ́n ń ṣe lákàyè nígbà tó bímọ nítorí pé ọmọ ti jọ́ ọmọbìnrin, ọwọ́ agbọ́n ọmọbìnrin ọlọ́gbẹ́ kòtò ọsọ síbẹ̀ láàyè, ọwọ́ àbò mọ́bẹ̀ kíkọ́ máa kú sábẹ́ ẹlẹ̀. níbo ni làákàyè wà? títa bá ro ìyà àti gbogbo oríṣiríṣi ìpọ́njú eléyìí tóbìnrin bá pàdé látàrí pé lóyún ọmọ fóṣù 9, tẹ́lẹ̀ yóò tó mú wa láti ṣàánú ọmọ tó bí, ìbá àjọkùnrin ìbá àjọbìnrin. èwo nínú wọn ni èso ọmọ gbogbo lọ́mọ, ṣùgbọ́n gbà tí wọ́n ní làákàyè tó bá ti sọ fún wọn pé wọ́n bí ọmọbìnrin, ìbànújẹ́ ó ti dórí wọn kodò, yóò mọ wá díjú má gbárí, kò ní fẹ́ yọjú sáwọn èèyàn nítorí aburú tí wọ́n sọ pé ó bí, yóò mọ wá dá lábàá ṣé kò wọ́n di ọmọ mú ni tàbùkù àbí kò wọ́n kúkú lọ rí mọ́lẹ̀ láàyè lábẹ́ pẹ̀. níbo ni làákàyè wà? èwo nínú àbá méjèèjì ńlọ́dà? àbá burúkú. torí ẹni Umar ibn al-Khattab radiyallahu anhu ó fi hàn wá pé lóòótọ́ àwọn ò ṣe làákàyè ṣáájú káwọn tó gba Islam. lẹ́yìn ìgbà táwọn gba Islam làwọn bẹ̀rẹ̀ sí ní ṣe làákàyè. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àìmọye nǹkan ló ti máa ṣe nígbà tó jẹ́ kèfèrí, àmọ́ ò ní ṣe làákàyè. tó lọ́wọ́ bá wá ṣàánú rẹ̀ tó di mùsùlùmí, ìgbà náà ló tó ṣe làákàyè. akramakumullah, Aisha radiyallahu anha gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith eléyìí tí Imam al-Bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ al-Adab al-Mufrad, ó ní tí wọ́n bá sọ fún kẹ́nìkan nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó bímọ, Aisha béèrè pé sọ́kùnrin àbóbìnrin. nítorí ọkàn béèrè ni pé ṣé ọmọ ẹ̀dá tó lu adá pé ni? tó bá ló lu adá pé, Aisha máa dúpẹ́ fún Allah. kò ní béèrè pé ṣé ọkùnrin ni àbóbìnrin. àwọn ń kọ́ lónìí tó bá sọ fún wa pé ìyàwó wa ló bímọ àbẹ́lòmíì náà ló bímọ, sọ̀rọ̀ pé dáhùn kọ́ béèrè ni pé ọkùnrin àbóbìnrin. ẹ pọ́kùnrin ni kínú mi ó lè dùn délẹ̀. tó bá ti pè lóbìnrin ńkọ́, ìtumọ̀ rẹ̀ nu béèrè tó ń béèrè nu. tó bá ti pè lóbìnrin ńkọ́, kò dorí kodò bí àdán. àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀, obìnrin kan bí ọ̀sẹ́ẹ̀tì kọ̀ǹpútà rẹ̀ dáadáa ni ló fi jẹ́ kóbìnrin kan bí sọ́dà àwọn nù nígbà tó sì pọ̀ gbádùn ṣé bọ́kùnrin lọ fẹ́ yàwó, ọkùnrin sì níyà rẹ̀. akramakumullah, ẹ̀rí pé ìṣe ayé ojú dúdú ń bẹ pẹ̀lú àwọn èèyàn ti sìn. torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò sí tàbí ṣùgbọ́n tí a bá wo ìdẹ̀ra tó lu ẹlẹ́dàá tó ṣe fún wa látàrí pa jẹ́ mùsùlùmí, ìdẹ̀ra ńlá ni. ẹni tó jẹ́ kèfèrí, akramakumullah, yóò máa sin rọ́, yóò máa tanra rẹ̀ dànù. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ní Mẹ́kà ṣáájú kẹ́sìn Islam ó tó dé, ní àyíká Kaaba òòṣà 360 ní bẹ láyìíká Kaaba 360 yàtọ̀ sóòṣà tí ń bẹ nílé kálukú, gẹ́gẹ́ bí Yorùbá ṣe wà náà ni. ẹni pé Yorùbá lónìí òòṣà tí wọ́n máa jọ sìn papọ̀ ó póríṣiríṣi. gbogbo àwọn Yorùbá iná ni ó lè má jọ ọmọ Ògún, àmọ́ náà ọmọ bá wọn pọ́gùn lé. ó lè má jẹ ọmọ Abọ́yadé, òun náà ọmọ bá wọn pọ́n yálé. ó lè má jẹ Abọ́rẹ̀, òun náà ọmọ bá wọn pọ́n sa tiwọn lé. ó lè má jẹ Pésù ńlò ń bọ, òun náà ọmọ bá wọn pọ́n tiwọn lé. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kálukú ní kọ̀rọ̀ lé wọn, òun náà tún ló sàkàn. kálukú náà tún ló sàkàn yàtọ̀. yóò sọ pé òòṣà lè tàwọn ni, ó lè máa pe lóró ìdílé wọn tán rẹ̀ dànù kọ́ máa parọ́ kọ́kọ́ sí bọ́ gbọ́n. aláṣẹbọ ní
ẹ̀ ń ṣẹbọ wọn á lo orò dílé orò pọ̀ eégún lẹ́nu. Akramakumullah ẹ rí i pé ní ìgbà ayé jahiliya yẹn báwọn náà ti ṣe máa ń ní agboolé wọn kọ̀ọ̀kan yàtọ̀ sí ìtọ́ wà ní Kaaba nù yàtọ̀ sí ìtọ́ wà ní Kaaba kọ́dà ẹni tí ó bá ló sàlẹ̀ yóò fi dẹ́bínú rẹ̀ yóò fi sòsà tiẹ̀ dẹ́bínú tí wọ́n máa ń jẹ lóúnjẹ yóò fi sòsà yóò fi dẹ́bínú yóò fi yàwòrán ọ̀sà yóò ṣe kún fún àtàyà àtẹ̀yìn yóò sì ṣe tán àtẹ̀sẹ̀ fún yóò sì fi kan sọ́rùn yóò tún sorí fún un yóò mọ̀ wá bọ́ látàárọ̀ débi bá wá pa lálẹ́ tí orí tó lè jẹ lóúnjẹ alẹ́ yóò bá kú folúwa rẹ̀ sóúnjẹ alẹ́ yóò kó wọn tún rí mi lọ́la tó wọn fi solúwa mi subhanallah bẹ́ẹ̀ ni àwọn ọmọ kan fẹ́ pàkíyèsí bàbá wọn lọ sí ìdíkẹ́ ẹbọ ló ń ṣe òòṣà ló ń bọ Islam ọlọ́nà bàbá wọn ní òòṣà kan nínú ilé ẹ sì mọ̀ pé gbogbo ẹni tí bá ti ń bọ òòṣà ẹni tí ń bọgi tí ń bọ ọ̀pẹ yóò máa pàkíyèsí àwọn ọmọ rẹ̀ tí kí wọ́n mọ bí òòṣà ń ti ṣe pàtàkì tó wọ́n sì mọ rírì bó òòṣà bó ti ṣe jẹ́ níta àgbọ̀dọ̀ pàtì wọ́n ti ń pàkíyèsí àwọn ọmọ ṣùgbọ́n gbà tí Islam dé àwọn ọmọ gba Islam nítorí pé àwọn náà ti sọ pé òòṣà táwọn bá ń bọ táwọn ọba máa fìdí rẹ̀ àwọn ọmọdé kò sí tàbí ṣùgbọ́n òòṣà wọn ò ní tọ́jọ́ ẹ̀mí rẹ̀ ò ní gùn bàbá yìí ó rí pé táwọn ọmọ ti bọ́ mọ̀ lọ́wọ́ kí ló wá kù tí ó ṣe òun wá dún ní mọ́ òòṣà yẹn ti ń bọ̀ tó àwọn ọmọ wa fẹ́ pe bàbá wọn ṣẹ̀sìn Islam ṣẹ̀sìn máa pé à ń ti ń sọ̀rọ̀ tipẹ́ ọ̀rọ̀ kì í sábà wọrí kèfèrí nítorí pé ó ní làákàyè kìí ṣe làákàyè ọ̀rọ̀ kìí sábà wọ orí wọn tẹ bá fi onídọ̀ọ́lá tẹ bá fi ń pariwo ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń sọ yọkàn máa gbọ́ ni kò ní ṣe làákàyè sí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé Ànábì wa Ibrahim aleyhi salam èyí tó lù wá fún wa ń rò nípa Ànábì Ibrahim sọ lọ́rọ̀ láti fi pe àwọn èèyàn rẹ̀ lọ sídìí kí wọ́n yé bọgi kí wọ́n yé bọ́ ọ̀pẹ torí pé àwọn agi kìí gbọ́rọ̀ torí pé àwọn agi kìí sọ̀rọ̀ àwọn agi kìí jẹun àwọn agi kìí mumi igi ò ní nǹkan kan tó lè fi ṣàǹfààní fún yàn bẹ́ẹ̀ lè pẹ́ gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí wọ́n ń gbọ́ wọ́n ń fetí pàlàbà rẹ̀ Ànábì Ibrahim aleyhi salam wọ́n wá fẹ́ ṣe hàn wọ́n sẹ́ni ọba ní kíláàsì làákùkù ṣe é hàn wọ́n wá di ọjọ́ kan tó jẹ́ bí ọjọ́ ọdún wọn wọ́n ní ká Ànábì Ibrahim náà ká lọ Ànábì Ibrahim wá panirọ́ wípé èmi ọ̀gbádùn wa qala inni saqim onímọ̀ ń sáré nǹkan kan sì sàn Ànábì Ibrahim aleyhi salam eléyìí bẹ́ẹ̀ nù nǹkan tá Ànábì Ibrahim tí ó ti torí rẹ̀ sọ fún wa lọ́la gbẹ̀ndàl qiyam nígbà tí gbogbo wa bá sá dọ́dọ̀ rẹ̀ lẹ́yìn tá a kú lọ́dọ̀ Ànábì Nuh aleyhi salam tá a ti kọ́kọ́ lọ sọ́dọ̀ baba ńlá wa Adamu aleyhi salam nígbà tí a bá wa darí sọ́dọ̀ Ànábì Ibrahim aleyhi salam tá a ní ìdààmú tá a wà nù rẹ̀ ìṣòro tá a wà nù rẹ̀ látàrí pọ́ọ̀rùn mú kankan yìí ó ti pọ̀ jù ẹ bá wa tọrọ ìpẹ́ lọ́dọ̀ Allah Olúwa dákun kó ṣèdájọ́ kó máa ná ọmọ ara rẹ̀ lọ́ máa ná kó máa lọ ọ́nà tààrà kó máa lè jẹ́ ná ọmọ ara rẹ̀ lọ́ máa lè jẹ́ ná kó ná ọmọ lọ ọbẹ̀ tààrà. Ànábì Ibrahim alayhi salam wọ́n wá sọ pé àwọn dẹ́ṣẹ̀ àwọn ọmọ báwọn ti ṣèṣe lónìí àwọn olùmọ̀ tọ́ka sí pé irọ́ tí Ànábì Ibrahim pa yìí ipa wọn ń sáré láì jẹ́ pé wọ́n ń sáré. Ànábì Ibrahim ti túbà Olúwa ti gba ìtúbà wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rù ń bà wọn èèwọ̀ lẹ́nu ìgbà tílẹ̀ ń má lónìí ó ti parọ́ tí tírélà ò lè kó tó sì máa kó sí nǹkan kan. Ànábì Ibrahim alayhi salam lẹ́yìn ìgbà táwọn èèyàn rẹ̀ pẹ̀yìn dà ó mú àáké ó ṣe gbogbo àwọn òòṣà yìí lọ́sẹ̀ ọ̀sán wọn ọbẹ̀ orí omi dànù ọbẹ̀ omi tìkùntìkùn torítorí ọ̀sán wọn di kútẹ́kùtẹ́ kalẹ̀ nígbà tí àwọn èèyàn wọn darí sọ́dọ̀ àwọn òòṣà yìí wọ́n bá ń tó ti ṣẹlẹ̀ sí wọn láì jẹ́ pé lẹ́mìí talẹni tó fojú àwọn olúwa àwọn eré ìmọ̀ báyìí ẹ̀rọ àpò ẹgbẹ́dẹ kèfèrí olúwa fún wọn làákà wọn kì í ṣe làákà yìí tí wọn kó gbogbo ọ̀rọ̀ tó ń bá wọn sọ tẹ́lẹ̀ wọ́n ń gbọ́ wọ́n fetí pàlàbà rẹ̀ ó ti wá ṣẹlẹ̀ báyìí talẹni náà tó fojú àwọn olúwa àwọn eré ìmọ̀ báyìí àwọn kan ní wọn gbà gbọ́ ọmọ kan ọ̀dọ́ kan tí máa sọ̀rọ̀ wọn láì dá wọ́n ń pè ní Ibrahim wọ́n ní kí wọ́n lọ mú anabi Ibrahim aleyhi salam anabi Ibrahim aleyhi salam dé
tí wọ́n ló ṣe báyìí ṣe gbogbo àwọn olúwa wa lọ́sẹ̀. Ó ní rárá o, àgbà àwọn òòṣà òun ló ṣe bẹ́ẹ̀ fojú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ló fi rí ìmọ̀ bẹ́ẹ̀. fas'aluhum, ẹ wá bi gbogbo àwọn òòṣà tí wọ́n fọ̀ in kanu yantiqun, tó bá pé wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n jẹ́wọ́ ẹni tó fojú àwọn rí ìmọ̀. ṣé mo kọ́ yàtọ̀ sọ̀rọ̀ tá à ń ti ń sọ ọ́ bọ̀ lẹ́yìn òkú tí ì fọ́ wọn ló sàtẹ́lẹ̀ tí wọ́n fi sọ fún ọ pé òòṣà ìgbọ́rọ̀ òòṣà ìsọ̀rọ̀ ẹ̀yin dáa ju òòṣà tẹ̀ ń bọ̀ lọ. Ó ti wá ṣẹlẹ̀ báyìí. ẹ̀yin mọ̀ yín pé wọ́n ti ṣe ìpalára fáwọn olúwa èké tẹ̀ ń bọ̀. ẹ bi wọ́n léèrè káwọn náà tiẹ̀ sọ ta ló fojú wọn rí ìmọ̀. sáwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa sinú wọ́n ń gbà kébò tún gbórí dúró. ṣé tó yẹ kẹ́ ẹ máa pinnu nígbà wọ́n ti sẹ́nìkan láàké tọmọ kí wọ́n padà fàbọ̀ sọ́dọ̀ tiẹ̀ náà kò sí ríra rẹ̀ gbálẹ̀ kí ló yẹ kí wọ́n ṣe ìkálukú túlẹ̀. wọ́n tún dúró pé wọ́n fún wa tiwa náà. ẹ bi wọ́n léèrè tó bá pé wọ́n máa sọ̀rọ̀. tó bá jẹ́ pé àwọn kéékèèké wọ́n bá ti dá méjì àwọn bá ti kú àwọn òkúkú mọ́ gbàtà ń sẹ̀mí àti gbàtà ń kú igi àti ìpẹ̀lá mà wọ́n sí ẹbí ọ̀gá wọn. Ànábì Ibrahim tó fà kékòó lọ́rùn pé ló ń bí mi báyìí kò sì sọ́ọ̀sì àtàgbẹ́kalẹ̀ tí èrè ju ọ̀yà dúrí akramakumullah ó rojú pẹ̀lú àké lọ́rùn ẹ̀bí. ẹ̀yin náà má súnmọ́ ọ kó má yẹ pé n tó fojú àwọn ọmọlẹ́yìn àṣẹ́kùbọ̀ ìyá ẹ̀yin náà jẹ́. wọ́n ti wá rí pé Ànábì Ibrahim mú àwọn àṣírí Olúwa fún wọn láàká ẹ̀ ṣùgbọ́n wọn kì í lò ó. ẹ rí i pé irọ́ gidi nínú ẹbọ à ń bọ́gi bọ́ pẹ́ irọ́ gidi iná ń pè léegun ebi rọ́ọ̀nì ebi Daniel ti ń gbádùgbò ebi Kàbírù ti bá iná gbẹ́kú wọ̀ wọn alárọ̀ ọ̀run bó larọ̀ ọ̀run gbà wá wọn lọ kó inú ẹ̀kú kan ọ̀nà gbogbo yẹn ń kó bókò àwọn àwọn baba ńlá yín wọ́n máa ń nara wọn tí wọ́n sọ́là júnù jẹjẹjẹjẹ lọ jáde ńlẹ̀ Masha Allah òmùra dáadáa kó ń lọ bí iṣẹ́ ó sì kún gé àgbákò òun mẹ́gbọ́n kó méjì fún alágbárí àdáàkú kí ni mo ṣe ó béèrè látọdún wo kí ni mo ṣe látọdún wo mo ti jẹgba kẹ́yìn. wọ́n ní à ń gbàsà baba ńlá alárugẹ wọn náà sọ bọ́ fẹ́ bọ́ ọkọ̀ irú baba ńlá wò lónìí ká ẹ máa nàyà Allahu Akbar kò tí wọ́n á ṣe kò bókò lásán o ẹgbẹ́ rẹ wọ́n ti rẹ́sì nínú oògùn omi akramakumullah wọ́n tún lè kí abẹ́fẹ́lẹ́ kó kìbọ̀ àrùn pankẹ́rẹ́ tó má ti nà ọ́ báyìí ó sì fà á wọ́n fọkọ́ kọlà sí wọ́n lánàá láì jẹ́ pé bàbá rẹ̀ bọ́ ọkọ̀ bá a mú. akramakumullah ara ayé ọmọ tá a mà tí ń ṣe radionic àmọ́ atẹ́ráwá jẹ́ ìparọ́ ọ̀run ti dé yóò súre faraye yóò súre báwò tí ẹ náà dáa tí fi ń súre fún yín. akramakumullah àrọ ọ̀run tọkadà gbá tó ní UCH bọ́ọ̀lù àrọ ọ̀run sì mọ UCH. ìgbà tí mẹṣíìnì gbá àrọ ọ̀run tí ń ṣe bí ó tún fẹ́ kú padà síbi ibi tó ti wá náà lọ yẹ kó ṣe kí ni. ẹ̀tàjẹ̀ burúkú irọ́ burúkú tí n táwọn àjókòó tìǹù wọn á pé lánàá àwọn baba ńlá yín èwo lọ tẹ̀mọ́lẹ̀ ní òkun. akramakumullah àmà tanra wa dànù nínú àṣà Yorùbá tí wọn bá kú wọn ní tó bá di ìjọba yìí òkú ó dìde gbogbo ara ilé ó péjọ wọn á lọ wọ ẹni tó ga bí rẹ̀ oní ó gbẹ́kú eégún wọ̀ wọn àìpọ́rọ̀ ọ̀run ti wá wọn fẹ́ bá wọn máa sọ̀rọ̀ àtàrà alé irọ́ pọ̀ nù gbogbo àwọn ọ̀rọ̀ irọ́ ni o irọ́ tún á pọ̀ nù ẹ̀. Olúwa Ẹlẹ́dàá kó ṣàánú wa Olúwa là wá ọgbà wa kò sí wa lẹ́ni òfò Olúwa là wá ọgbà wa ó ti kárí ìmálẹ̀ àgbà ìmálẹ̀ àti mùsùlùmí ewu là ní dúpẹ́ fún Allah ọ̀sán. akramakumullah òsì àtẹgbé kalẹ̀ ẹ̀ ń bọ́gi ẹ̀ ń bọ́ ọ̀pẹ ẹ̀ ń kó oúnjẹ síwájú ẹ̀ oúnjẹ tẹ́yìn ò lè jẹ
ẹ̀rí jẹ ní ẹ̀rí jẹ tẹbí gàrí àti kúlíkúlí ló ń jẹ wọ́n wá lọ gúnyán iṣu tí ọ̀rọ̀ ọ̀rùn fún ọ̀rà jẹ lọ́jọ́ ọdún gan wọ́n wá lọ gúnyán wọ́n tún pọ̀ dídí orúkọ wọ́n gbé síwájú òòṣà ẹ̀rí pé bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ náà lẹ́bàá àfi kó ti máa rùn àfi kó ti bàjẹ́ àfàwọn ìsinsin tí ó máa dúpẹ́ pé àwọn ilé ìtì ẹ̀dáná oúnjẹ fún wa wọ́n ṣàánú àwọn ọ̀fẹ́ ká kú dànù ìgbẹ́ là ń jẹ tẹ́lẹ̀ a máa rí yán ìjẹ àtọ́bẹ̀ òsíkí subhanallah akramakumullah ẹ̀rí pé olúwa fún wọn làákàyè wọn kì í ṣe làákàyè nígbà tẹ́ ẹ lọ tẹ́ ẹ dé ṣé bí bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ náà lẹ́bà ẹ̀yin ẹṣẹ́ ronú wọn nínú àwọn arúnmalẹ̀ ẹ máa gbọ́rọ̀ àwọn arúnmalẹ̀ wọ́n ti mú ní tí wọ́n fẹ́ mú ń bẹ̀ kì í ṣe dandan kárí wọn à mú nǹkan kan wọ́n tọ́ ẹ kọ́ jẹun kó yó tọkàn tínrín tọ́ gbẹ tọrùn rẹ yọ gbígbà tó pé Somalia ló ń gbé oúnjẹ tó ẹ kọ́ jẹ kó yó wọn á lọ gbé fún gí ọ lọ gbé fépẹ̀ àbẹ́yìn òrírí ni àmì rírí wàláhì tàláhì mọ rírí ó wà ń Kútọ́nù dáadáa nígbà tá à ń gbé Kútọ́nù Allahu akbar wàláhì yóò rà rí sa ẹbọ èèyàn mọ̀ pé wọn ríran kankan olúwa fún ńlá ká ìwọn èsì làákà yìí àwọn tí wọn máa ń ṣẹbọ sànsàn ni wọn gbé òòṣà kalẹ̀ ẹrí pé ilẹ̀ Yorùbá àwọn òòṣà náà ṣaláìsí o àmọ́ ojú ń tì wọn ẹgbẹ́ jáde tẹ́ bá tó bẹ́ẹ̀ àwọn oríta ni wọn gbóòṣà lé yín síbẹ̀ kọmọ kan kó sí tọba tó bẹ́ẹ̀ àwọn awitan ó dúró kankankan òòṣà lọ bọ kú gbé jáde ní Kútọ́nù àwọn gbé síta ni wọ́n sì gbóúnjẹ síwájú ẹ̀ tẹ́ bá wá lọ tẹ́ bá bọ̀ bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ náà lẹ́bàá wọ́n gbé òòṣà tí ó sì kìpa bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ náà lẹ́bàá kí ló kúta ọ̀jẹ̀ tẹ́lẹ̀ nà kí ni gí ọ̀jẹ̀ tẹ́lẹ̀ nà ẹ̀ ṣe làákàyè ẹ̀ ń tẹ̀ra yín dànù bákan náà ẹ̀ rí i pé Yorùbá nínú kí wọ́n ṣẹbọ wọ́n ń sòòṣà tó lù wá là wá ń bẹ̀ wọ́n lè gbé oúnjẹ kan gúnyán àbí kan ru àmàlà pẹ̀lú dídí ẹran òrúkọ àbí kí wọ́n sí ẹyin wọ́n lè ka nọ́mbà ẹyin yẹn sáàdọ́rùn 90 wọ́n wá gbé lọ sóríta tálẹ̀ lọ gbé fún lóríta ẹyin dínkù lára wa ṣe mọ̀ pé ẹ̀yin tẹ́ ń ṣe dókítà ẹ sọ fún wa ká máa jẹ ẹyin lójoojúmọ́ sá ká máa jẹ ẹyin mélòó lójúmọ́ ẹyọkan tí wọ́n bá ṣàánú ara rẹ̀ tọ́ ọmọ ẹ̀tọ́ ara rẹ̀ sọ̀rọ̀ kẹ́yìn oṣù mẹ́ta nù ni wọ́n gbé lọ sóríta yẹn wọ́n ti wá sí wọ́n lọ gbé sínú gbá wọ́n tún kówó sí wọ́n gbé sóríta wọ́n mọ̀ súre rọ́ sí igbá àti tó kó sínú rẹ̀ yín ká ni wọ́n gbé lọ fún èṣù nítorí pé wọ́n ń bọ èṣù torí ẹ gbọ́dọ̀ túmọ̀ àṣetọ́ni sí èṣù ìtukùtù ni ẹ o má tù kí ó ń tukùtù o àṣetọ́n ni àṣetọ́ni jẹ́ bá túmọ̀ àṣetọ́ni sí èṣù ó ń tukùtù ni ọ̀ má kí ó ẹ mọ̀ pọ̀ rẹ̀ Yorùbá lẹ́sù abẹ́yẹn ọ̀mà wọ́n ń sin èṣù wọ́n ń bọ èṣù ó lè dọ́ta àwọn kan máa bọ́ ó lè dọ́ta àwọn kan máa fún lóúnjẹ owó ọ̀rẹ́ ni fídì rẹ ìwọ́n fídì ọ̀tá rẹ sọ́tá rẹ wá ní àbọ̀rẹ́ rẹ akramakumullah wọ́n lò ń lo onílé oríta èṣù ọ̀dàrà wọ́n gbé oúnjẹ yẹn lọ fún tẹ́ bá bọ̀ fóṣù kan bá ṣe gbé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ bá ń bẹ̀ àmọ́ wọ́n sọ pé àwọn arúnmọlẹ̀ ti ṣe kí ni wọ́n ti mú un tí wọ́n fẹ́ mú un bẹ̀ nítorí pé dúdúdú ni ẹ̀tànjẹ ni ẹ̀tànjẹ ló bá dé akramakumullah bẹ́ẹ̀ lẹ́rìí tí àwọn Yorùbá ń ṣe ẹni tí wọ́n láwọn ń bọ igi ni èèpẹ̀ ni alálùkọ́ nígbà tó ló wá dá wa Allahu azza wa jal òun ló dá wa àwọn òòṣà yìí kò sí ipa kan tá a gbọ́ pé wọ́n kó nínú ìṣẹ̀dá wa àwọn gan-an ìtòlúwa dá làwọn náà
wọn àdádára wọn á ń bọ̀sibọ́sí wọn dà nǹkan míì níbo ló ti wá wípé wọ́n lẹ́tọ̀ọ́ sí ká máa sìn wọn kò yé wa torí pé dídá lolúwa dá wọn náà àwọn ọ̀dára wọn à lè pèsè fúnra wọn pípèsè là ń pèsè fáwọn náà bóun ló sì wá jẹ́ páwọn láàmàsì àwọn ọ̀lẹ tí ò lè dá nǹkan kan ṣe fúnra rẹ̀ ó sì lè dá ṣe fẹ́lòmíì òpònú kan wá sọ pé bọ́ọ̀lù náà ni Allah kóró gbálẹ̀nu ẹ̀ kó gbádùn ọ̀lẹ ló dá bàbá ẹ̀ ọ̀lẹ ló dá àwọn bàbá ńlá ẹ̀ àwọn ìyá ńlá ẹ̀ ọ̀lẹ ló dá sẹ́mà ọ̀lẹ ló dálẹ̀ ọ̀lẹ ló dá gbogbo nǹkan ọ̀dájú pọ̀ gbádùn ẹni tí ò mọ Allah ẹni ń pe Allahu láwàdà ẹni tí kò mọ Allah ní fi Allah wé àwọn òsàkúgbékúgbé ìbẹ̀rẹ̀ òṣì akramakumullah Allahu azza wa jalla kì í kájú kó tó múyàn kì í sì léyàn láti múyàn olúwa tí fẹ́ mú ọ ni ló fi pọ́ sẹ́kù tí olúwa ẹlẹ́dàá bá fẹ́ múyàn kò sí bàbá ńlá kú ẹni tó lè gbà á lẹ̀ wa ardullahi wasi'atun walakin idha nazala al-qada daqa al-fada ilẹ̀ olúwa fẹ̀ ṣùgbọ́n tí ntòlúwa ní ó ṣẹlẹ̀ sí ọba dé àjálù àrélù kò sílẹ̀ tí ó gbọ̀dọ̀ bílẹ̀ ti ṣe fẹ̀ tó ní ó fún mọ́ torí di eléyìí àwọn sáyẹn wọn ò ní agbára kọ́bọ̀ ìdánwò ni ẹgbẹ́ bọ́ síwájú ọ̀sà igi tẹ gbẹ́ kalẹ̀ òkúta tẹ gbẹ́ kalẹ̀ ajáwádé bẹ́ẹ̀ sì gbé kalẹ̀ tá gbé kalẹ̀ lájá bẹ̀rẹ̀ sí jẹ kí ló yẹ kí ó sọ̀ọ̀sẹ̀ yọ kọ̀kọ́ jágbe bó ṣe rí pé ń súnmọ́ pé má débi o ya ojú ẹ̀ dáadáa o àgbọ̀n kankan ajá tún gbé ẹnu sí tó rájá náà ti wà pé you are just deceiving yourself you are out of your senses làkàìdà ẹ̀gbóúnjẹ kalẹ̀ fún tání wọ́n ti wọ pé ìwọ ó german kankan ajọ́ bẹ̀rẹ̀ sí ní jẹ gbogbo àwọn tó ní mùdùmùdù náà kọ́ kó jẹ náà bí àwọn ẹran bí àwọn ẹyin tẹ́ gbé kalẹ̀ gbogbo ẹ̀ náà kọ́ jẹ tó bá rí tí kìnnìkan mi yóò pé ewé ni eléyìí wọn ò lè ṣe nǹkan kó jẹ kó sí subhanallah ọmọ wa kékeré ọmọ tí ó ti jọ ọmọ ọdún kan lọ ẹ wá bá bu oúnjẹ tiẹ̀ lọ́tọ̀ àlejò wa wálé yín àlejò wa rí abọ́ oúnjẹ lọ́dọ̀ ọmọ ó wá sọ fún ọmọ pé ọ̀rẹ́ mi bá ń gbé abọ́ oúnjẹ yín kí n bọ́ jẹ ọmọ òkè kọ́ bá ń ṣe kí n kọ́dà bíbí ọ̀pọ̀ ọmọ kọ́ bá ń ṣe kí n kọ́ bá ń jẹ kí n ọmọ ó tún di abọ́ mu dáadáa tẹ bá fà ọmọ ó tún fà tẹ bá fà ọmọ fi gbé ká bá mi ẹ wá gbà mí o Allahu akbar Allahu akbar ọmọ kékeré nù ọwọ́ dàgbà onílàkàì bó ṣe dàgbà tó ọwọ́ adówájú gi odówájú ìpẹ́ tó ṣe pé wọ́n ń jí ló ń jẹ́ kó kọ sọ̀rọ̀ kí ló wọ́n bá wá gbé wá fún ọ kí ló wọ́n ń kó tiẹ̀ wọ́n ń jí tiẹ̀ kó kó lè sọ̀rọ̀ tí mo ní tù á lọ gbé wá fún ọ. Allahu akbar torí ẹ̀ lọ́lọ́ a sọ pé innal ladhina tad'una min dunillahi lan yakhluqu dhubaban walaw ijtama'u lahu gbogbo ń tẹ̀sìn lẹ́yìn Allah ìpèníjà ni o fún gbogbo ẹni tí ń bọ́gi fún gbogbo ẹni tí ń bọ́ ọ̀pẹ fún gbogbo ẹni tí ń pe Ṣàngó fún gbogbo ẹni tí ń pọya fún gbogbo ẹni tí ń bọ́kè Ìbàdàn ẹni tí ń sin Ọ̀ṣun Òṣogbo fún gbogbo ẹni tí ń bọ Bàtálá àtàwọn míì gbogbo ń tẹ̀sìn wọn lè dá ìsìn ayọ̀ oró kan ẹ mọ̀ pé lọ́dọ̀ wa lẹ́yìn tó Olúwa ti dá wa àti mọ gbogbo ń tọ́ dá eléyìí ṣàǹfààní eléyìí ò ṣàǹfààní eléyìí wúlò eléyìí ò wúlò eléyìí ìyọnu ní gbogbo ẹ̀ láti mà ibo lẹ́tọ̀ọ́ ìsìn sísí àǹfààní wò lè sísìn ṣe fún ìyọnu ní àbí èsè ìyọnu lé sísìn Olúwa máa ń fààní rẹ̀ bó ti ṣe wá jẹ́ ìyọnu Olúwa máa fìtínà wa náà ní ẹ̀ lè gbélé ayé yìí kọ́ má ṣe fìtínà èsì sí òun bó ti ṣe rí òun
ní gbogbo àwọn òòṣà pátá àti ti Áfíríkà àti tí wọ́n ní ní Europe àti tí wọ́n ní ní Latin America àti ní America tòyìnbó àti tí wọ́n ní ní Australia tí gbogbo wọn bá péjọ pátá lẹ́yìn yakhluqu dhubaban. Olúwa ni wọn lè dá ìsinsin ẹyọ oró kan wala wajtama'u lahu kódà kí gbogbo wọn péjọ. Ìpèníjà ńlá lélẹ́yìí. Ẹ dákun ẹ já wa nírọ́ ẹ já Al-Qur'an nírọ́. Ẹ kó gbogbo ìsàjáde ẹ kó gbogbo wọn jáde Liberty Stadium àyè gbàǹkan níbẹ̀. Ẹ kó gbogbo wọn jáde kọ́ńsọ̀. Ìsinsin ẹyọ oró kan ni wọ́n dà. Torí ẹ̀ náà la ṣe sọ pé kí ni ipa tí wọ́n kó nínú ìṣẹ̀dá rẹ̀ tó fi wá lọ dúró wájú òòṣà Olúwa Allah ńlọ́dọ̀ ọlọ́bọ̀ nǹkan míì ó dájú pé òronú bó sì nílàákàyè ó lò. Olúwa wa ni wala wajtama'u lahu kódà kó sì kú gbogbo wọn jọ pawọ́pọ̀. Kìí ṣe pé nítorí fàtà fi ní ìjákulẹ̀ ni pé ẹ dá Ṣàngó dáa tó a pé sùn wọn náà bá dá sí ni kíní yọ̀ọ̀bá ti lọ wájú ti pẹ́ Mr. Ogun ẹ̀pọ̀ náà kó náà wá dá sí àwọn eégún àtòrò ẹ̀yin náà dá sí. Allahu akbar. Olúwa ní eyín tí ẹ̀ tún pọ̀. Wa in yaslubuhumu ad-dubabu shay'an la yastanqidhuhu minhu. Tí eṣinṣin bá gbé nǹkan kan níwájú wọn bí wọn dá tán lè gbà padà. Allahu akbar. Da'ufa at-talibu wal-matlub. Àtẹ̀ntì ń tọrọ nǹkan lọ́dọ̀ òòṣà àti òòṣà tó ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ọkọ̀ kan náà lọ́jọ́ kó wọn ọ̀lẹ́ gbogbo wọn. Tí n tẹ́ wá fẹ́ káwọn bàbá tí wọ́n ṣẹ́kù lórí ẹ̀nu lẹ́yìn tó lówó ẹlẹ́dàá ti fọ̀nà mà wá. Ẹ̀yin wá sọ pé ẹ̀yin Yorùbá o ẹ̀sìn tìyín tẹ́ gbọ́dọ̀ kú lórí ẹ̀ ní kẹ́ ẹ máa bọ kí kẹ́ ẹ máa bọ ọ̀pẹ̀. Ṣé ìwé jahannama lẹ́yìn gbà wáyé ni? Kálá kálá tó lówó bá ti fọ̀nà mà yà ìyẹn tún padà sí jahannama. Akramakumullah. Bàbá yìí tó ṣe pé ó ń pa àwọn ọmọ rẹ̀ lọ sídìí kí wọ́n máa bọ kí wọ́n máa bọ pé Allah ti ṣàánú àwọn ọmọ ti gba Islam. Àwọn náà wá fẹ́ pè bàbá wọn kí wọn náà kọ́gbọ́n bẹ̀ wọn kí sì garagara ni wọ́n máa fi pè yàn sẹ́sìn. Torí la ikraha fi din àìjẹ́ yàn pa láti gba Islam. Àwọn ọmọ ẹ sì mọ̀ pé tẹ́ máa ń bá bàbá yín sọ bàbá ẹgbà Islam kẹ́yìn náà lè bá a là ẹ̀mí ló lẹ́lẹ́ sọ́tẹ́ fi kàn àbùkù. Takọ́kọ́ bàbá ọmọ òkè ṣé ó wí ní àbọ̀jábọ̀ wọn náà tètè túlẹ̀ o ẹgbà Islam kẹ́ lè bá a là ó ti jáde. Ó ti sọ bọ́ǹbù lẹ̀ báyìí bàbá rẹ̀ mọ́ aronú sí pé ọmọ yìí mà sọ̀rọ̀ kan ẹgbà Islam kẹ́ lè bá a là ṣé n tí mò ń ṣe ọ̀sọ́ là ń bẹ̀ ọmọ yìí mà sọ̀rọ̀ ọmọ yẹ kí n bí léèrè sẹ́mi kágbàlagbà yìí fẹ́ fi hàn pé ọ sọ̀rọ̀ torí ọmọ òkè ọgbọ́n wò lọ́gbọ́n ọgbọ́n ògá nìyí ẹgbọ́n bí bàbá ó sì máa sọ fún ọnu so ìwọ ti túlẹ̀ ó tún jọ ṣe sáà lẹ́yìn bíi ijọ́ mélòó báàmí mo bá ń sọ̀rọ̀ kánjú òní máa wí máa ń gbọ́ mo ní kí ẹ gba Islam ibẹ̀ lọ́la wà tí ẹ dúró ná kí ló ń pè mí ó tún tètè máa lọ so díẹ̀ tó bá ti wá di gbọ́mọgbọ́mọ àbùkù ni bàbá rẹ̀ ó mú jáde èèyàn tún wá kọ́gbọ́n mi ẹ wọ gbọ́n táwọn ọmọkùnrin yìí dá fún bàbá wọn á gbé òòṣà bàbá wọn bàtà gbé wọn lọ sọ sí ibi tí wọn ń dalẹ̀ sí ládùúgbò àmọ́ kò jìnnà sílé lọ́nà tó ṣe pé tí bàbá bá dé bàbá ó tètè rí yóò sì mọ̀ pé nǹkan sí ọ báyìí ìgbà tí bàbá dé bàbá òró òòṣà níbi tó gbé sí àwọn ọmọ sì júwe pé ó lè wá síbi báyìí bàbá fi dá lọ rí òòṣà rẹ̀ lórí àkìtàn bàbá nu gbogbo ìdọ̀tí tí ń bẹ lára rẹ̀ ó gbé padà lé àwọn ọmọ wọn tún jọ ṣe sáà ó tójọ́ mélòó wọn tún gbé òòṣà bàbá wọn tún lọ sọ sórí àkìtàn bàbá tún lọ gbé ń bẹ bàbá wa ronú lọ́tẹ̀ yìí pé nǹkan tó wọ́n ṣe ni pé èèyàn ò sí láyé táwọn èèyàn fẹ́ gbé kúrò lórí ìtẹ́ eléyìí tó dá lọ sọ sórí àkìtàn àfi kó dáàbò bora rẹ̀ báwo ni wọ́n ṣe sọjú lẹ̀ tó fi jẹ́ pé wọ́n ń rí ọgbẹ́ wọ́n lọ sọ sórí àkìtàn wọ́n yẹ kí wọ́n lọ dáàbò bora rẹ̀ ni bàbá bá gbé idà ó gbé kọ́ọ̀sà lọ́rùn pé àìbá máa o tẹ́ni tí ń gbé ọ abí wọn ò kúkú jẹ́wọ́
tẹ́ni tí ń gbé ọ bá tún dé tó lóun fẹ́ gbé ọ láti lọ sọ sí àkìtàn, wọn náà lè dáàbò bora rẹ̀. ìyàlẹ́nu ló wá jẹ́ sí bàbá pé àtòsà àti dà gbogbo ojú wọ̀ ní orí àkìtàn kúmá, ibi tí bàbá ti wá mọ̀ pé òsò lè dá nǹkan kan ṣe ni ọ wá pa àwọn ọmọ ṣe àgbàlagbà gbọ́n tó nínú ọgbọ́n àgbàlagbà ní kí ṣe gbogbo nǹkan làwọn máa fi sọ̀rọ̀. wọn ò ní sọ pé ọ̀rọ̀ tó ń pè mí sí mo ti wá ṣe làákàyè, mo ti rí kó ṣe déédéé, báyà bàbá kan nínú 100. àwọn bàbá yòókù ọgbọ́n ni wọ́n fi gbà tó ń wíwùn. wọn ò ní fẹ́ sọ pé ìwọ lọ kọ́ mi lọ́gbọ́n torí àwọn dàgbà jù ọ lọ. bàbá bá ní kí lẹ́yìn wípé èèyàn máa fi di mùsùlùmí nǹkan lárí. ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. ọ̀dà onáwí òun di mùsùlùmí. allahu akbar. so eléyìí túmọ̀ sí wípé tó lọ ẹlẹ́dàá wa tó bá ti fọ̀nà mayà, èèyàn yẹ kéèyàn tún wá dúró nínú àánú, èèyàn yẹ kéèyàn dúró nínú ṣìnà. bẹ́ẹ̀ náà ni àwọn kan ní agbègbè ibì kan wọ́n lé òòṣà kan tí wọ́n máa bọ̀. òòṣà tí wọ́n máa ń bọ̀ yẹn wọ́n wá gbé sí gbangba lóde níbi tí kálukú ó ti rí tí ò ti pamọ́ sẹ́nikẹ́ni. ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ tí gbogbo àwọn ará agbègbè yẹn lọ́jọ́ kan wípé kọ̀lọ̀kọ̀lọ̀ ó ń bọ̀, wípé kọ̀lọ̀kọ̀lọ̀ ń bọ̀. bí kọ̀lọ̀kọ̀lọ̀ yìí sì ṣe ń bọ̀ tààrà ibi tó sa òòṣà ara wọn wà, ibẹ̀ ni kọ̀lọ̀kọ̀lọ̀ yìí ló mórílé. ìgbà tí ó wá débẹ̀ ó wo òòṣà, ó wá gúnkè, ó gun òòṣà lórí. ńgbà tó wá dé òkè tó dé orí òòṣà dáadáa lọ́wọ́ ọ̀tọ̀ lé òòṣà lórí. ọ̀kan nínú àwọn onílàáka ibẹ̀ wá wò pé olúwa tiwa tá à ń bọ̀ ní kọ̀lọ̀kọ̀lọ̀ wá tọ̀ lé lórí, kò sì fi nǹkan kan gbára rẹ̀ lẹ̀. àwa fúnra wa a lè tẹ́júlẹ̀ kẹ́nìkan tọ̀ sí wa la, à ń bọ̀ síbọ̀sí kọ́ tọ̀ sí wa lórí. ló ń bá lóun ó di mùsùlùmí tó rabbun yabulu ath-tha'lubanu alayhi faqad hana man balat alayhi ath-tha'alibu. wọ́n ní sọ́lúwa náà ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń tọ̀ lé lórí. àbùkù bá gbogbo ẹni tí kọ̀lọ̀kọ̀lọ̀ tọ̀ lé lórí, òun sí ọmọ. bẹ́ẹ̀ ni ẹ̀mọ́yé òjò tó ti rọ̀ tílẹ̀ ti mú, nígbà tó lu ọ̀fẹ́ fi wọn náà mànà. ọ̀pọ̀ ẹ̀mọ́yé nǹkan lolúwa ti fi hàn wọn náà, lára òòṣà tó ń ṣe, lára igi tó ń bọ, lára ìpẹ́ tó ń bọ. gbogbo ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ tí Allahu azza wa jalla ti fi hàn látara rẹ̀ pé òòṣà ò lè dá nǹkan kan sí fúnra rẹ̀, á ń bọ̀sibọ́sì yóò ṣe fẹ́ lòun. òòṣà kì í gbèjà ara rẹ̀ o, àwọn ẹni tó ń bọ ló máa ń gbèjà rẹ̀. síbẹ̀ rí lára tí anabi Ibrahim aleyhi salam, ó yẹ káwọn òòṣà yẹn kí wọ́n ṣe anabi Ibrahim bí ọṣẹ ti sojú ni. ṣùgbọ́n nǹkan táwọn sọ ni pé ẹ jẹ́ ká wá nǹkan kan ṣe sọ́rọ̀ Ibrahim, ká sọ sínú náà tá a bá nìkan sí o, ẹ jẹ́ àjò rárá tá a bá nìkan sí. Allahu akbar. torí di eléyìí ó túmọ̀ sí pé ìròmí òòṣà tí ń jó lórí omi, onílù rẹ̀ ńkọ́ àwọn tí ń bọ ni. kò ní kankan tó lè ṣe tẹ́ni kankan. àwọn ẹni tí ń bọ òòṣà àwọn ni máa gbèjà òòṣà. ẹ wá kíyèsí o, gbogbo igi tí wọ́n bá gbé kalẹ̀, gbogbo ère tí wọ́n bá gbé kalẹ̀ tí wọ́n ń bọ kì í jẹ́ igi lásán máa o, kì í sì jèrè lásán máa. ìjọ mú kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ bọ́ kí wọ́n má fi ẹbọ lẹ́nu. ẹ̀rí tí wọ́n máa sọ fún yín pé ọmọdé ò mọ ògùn ó ń pè lẹ́fọ̀ọ́, nítorí wípé àwọn òrí nígi lásán lóòótọ́ kò jẹ́ igi lásán má, àwọn òrí lóòṣà lásán lóòótọ́ kò jó òòṣà lásán má. ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀? ní tó ṣẹlẹ̀ torí pé gbogbo nítorí bá ń wádìí inú Islam ló wà. olójú dúdú gbogbo wọn àríran rí nǹkan kan. Ànábì sallallahu alaihi wasallam fi yé wa, ó ní wọn ní gbé òòṣà kan kalẹ̀ kó wọn máa bọ àfi ká àǹjànú kan fi bẹ́ẹ̀ ṣe ibùgbé. àǹjànú òun dòńdó èmi là ń sìn. ẹ wo àpèjúwe ń tó ṣẹlẹ̀ níjọ́ tí Ànábì sallallahu alaihi wasallam tó ní talẹ́ni náà tí ó lọ bá wa hu òòṣà Manata tégbòtégbò
àwọn sàhábà kan láwà ní wọ́n lọ wọ́n sì hu igi wọn láwùjá títakùn wọ́n bá dé wọ́n sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ ẹ̀bẹ̀ wa ti jẹ́ àti hu títakùn kókó nǹkan kan bẹ̀ mà Ànábì ní rọ ẹ̀ tí ì hu ẹ padà bẹ̀ wọ́n débẹ̀ padà wọ́n bá arúgbó kùjọ́kùjọ́ kan arúgbóbìnrin kùjọ́kùjọ́ wọ́n bá déédéé ibi tígi tí wọ́n wà. àwọn sàhábà wọn pàkíyèsí ara wọn níta Ànábì wí ni o níta àti ìpani igi láwù òòṣà tí wọ́n ń bọ gángan àǹjànú tó wà ń bẹ̀ òlélẹ̀ wọ́n léwu kó tó rí pa wọ́n ṣe wàhálà àmọ́ wọ́n pa Ànábì ní ẹsẹ̀sẹ̀ rí wù ni torí igi tẹ́ rí tán gbé kalẹ̀ èrè tán gbé kalẹ̀ òun gangan kọ́ ni àǹjànú kan ti gbàbẹ̀ jókòó torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá láwọn ń ṣètùtù gbọ́ láwọn ń ṣètùtù eégún lápèjúwe ẹni tí gbogbo wọn dúró wọ́n ń retí kí eégún kó fọ́n torí pé tó bá tó fọ́n ìgbà náà làwọn ò tó lè kó eégún jáde wọ́n kàn lè gbọ́ wọ́n ní bàbá ti dáhùn bàbá ìwọ torí pé àǹjànú kan bẹ pẹ̀lú gbogbo tó máa ń ṣe náà ń bọgi à ń bọ̀ pẹ̀ àǹjànú kan wà pẹ̀lú wọn náà ni nítorí pé táǹjànú ọ̀bá sí pẹ̀lú wọn wọn ò ní ṣe kalẹ̀ wọn ò ní ṣe láti wọ jahannam torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọmọ sọ pé àwọn ń rí nǹkan kan àwọn nǹkan kan ló ń kí àwọn láyà àwọn ò lè filẹ̀ ọ̀nà náà níbi táwọn náà wà. tọ́ Allah azza wa jal látàrí àánú rẹ̀ tó ní lórí wa Olúwa Ẹlẹ́dàá wa ṣàánú wa ó sì wá ní mùsùlùmí Olúwa Ẹlẹ́dàá wa ṣàánú wa ó sì wá lọ́kàn nínú ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwa náà nípìnlẹ̀ gbogbo wa àyè ṣe mùsùlùmí Allahu ló ṣàánú wa kadhalika kuntum min qabl famanna Allahu alaykum fatabayyanu bẹ́ẹ̀ lẹ́yìn náà rí tẹ́lẹ̀ o Olúwa ló pé dẹ̀ra rẹ̀ lẹ́yìn lórí o ẹ má sọ̀sùn péye o ẹ má dúpẹ́ fún Allah gbogbo gbà tó bá wọ Allah kẹ ẹ má jẹ́ mùsùlùmí kó sọ́gbọ́n tẹ́ lé dá òun ló wù tẹ́ ń fi jẹ́ mùsùlùmí ẹ má wá dúpẹ́ fún lórí ìdẹ̀ra yìí ẹ sì má fi gbogbo gbà bẹ́ẹ̀ kọ́ mọ́ pààyàn dàsá ìdá ihdina as-siratal mustaqim siratal ladina an'amta alayhim ghayril maghdubi alayhim walad-dallin ẹ máa fojoojúmọ́ ẹ máa fi pé Allah ẹ máa fi tọrọ lọ́dọ̀ rẹ̀ kó túbọ̀ fẹsẹ̀ yín rinlẹ̀ lórí ojú ọ̀nà tẹ́ ti wà nítorí pé àǹtí ṣe Islam lónìí òun kọ́ lọ́jà ó bí ká kú lórí ẹ̀ nítorí pé òun ṣe Islam wọ́n padà kú lórí nǹkan míì àǹfààní wo ló ṣe nítorí pé wa man yartadid minkum an dinihi fayamut wa huwa kafir fa ulaika habitat a'maluhum fid dunya wal akhirah wa ulaika ashabun nari hum fiha khalidun ẹnikẹ́ni tó bá fi Islam lẹ̀ tó lọ́wọ́ ṣe má tó wá kú ní kèfèrí iṣẹ́ rẹ̀ bàjẹ́ láyé àti lọ́run iná ní ọwọ́ inú iná ní ọmọ bẹ̀gbẹ̀rẹ̀ kése. akramakumullah kí ni nǹkan tí wọ́n rò pé ń bẹ tí wọ́n ń ṣe lẹ́sìn tó ṣe fi wé Islam kò sí wallahi kò bá jẹ́ àwọn dúdú ní í ṣe kò bá jẹ́ àwọn funfun ní í ṣe kò sí nǹkan kan tó ṣe fi wé Islam báwo ló ṣe fẹ́ fi wé Islam nǹkan míì tí wọ́n ń ṣe dà tọ́jẹ́sìn lọ́dọ̀ Allah Islam sì lolúwa sọ wípé inna ad-dina 'inda Allahi al-Islam lágbájọ́ ẹ̀sìn lọ́dọ̀ Allah òun náà ní Islam ẹ̀sìn òpé méjì lọ́dọ̀ Allah inú kó jẹ́ni tó mọ̀nà àbí kó jẹ́ni tó ṣìnà Olúwa sọ wípé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu 'alaykum ni'mati wa raditu lakum al-Islam dinan Olúwa ni mo ti pé ẹ̀sìn yín fún yín lónìí mo sì pé ìdẹ̀ra mi lé yín lórí mo wá yọ́nú sí Islam kó máa jẹ́sìn fún yín ọ̀kan nínú àwọn Yahudi ó ní àyà yìí tó bá pa àwọn Olúwa sọ̀kalẹ̀ fún àwọn fi ọjọ́ yẹn àwọn máa fi sọdún ni Islam ó náà lẹ̀sìn gbogbo ànábì pátákáfà má nàbì kan á ti ṣe mùsùlùmí adúpẹ́ fún Allah ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam
ó ní nahnu ma'shara al-anbiya abna'u 'allat, àwọn ìsọ̀wọ́ àwọn ànábì àdàbí ọmọ orogún ni, dinuna wahid, ẹ̀sìn wa kan náà ṣùgbọ́n àdàbí ọmọ orogún. ọ̀nà tó lù wá sọ pé kíkálukú ọmọ gbàṣẹ sí ti ìsìláàmù tí ẹ̀yún ló lè yàtọ̀. bí àpèjúwe gbogbo àwọn ànábì ń sàlùwàlá, ìwọ tó Ọlọ́run tẹ̀lé ànábì kan náà ànábì lónìí, àlùwàlá wo lọ́ọ́ máa ń ṣe? àbálùwàlá olóńgbò? gbogbo ànábì ní sàlùwàlá. nínú hadith eléyìí tí Imam Abu Dawud rahimahullah gbé jáde, wọn náà Nabi sallallahu alayhi wa sallam sàlùwàlá ẹlẹ́yọ kọ̀ọ̀kan. ó ní hadha wudu'u man la yaqbalu Allahu salatahu illa bih. eléyìí làlùwàlá ẹni tó ṣe pé tí ó bá ṣe bẹ́ẹ̀ Allah ò ní gba sọ̀láàtì rẹ̀. ká fọ oríkèé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ó tún wá sàlùwàlá ó fọ oríkèé lẹ́ẹ̀méjì méjì. ó tún sàlùwàlá ó fọ àwọn oríkèé lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta. ó wá sọ yìí pé hadha wudu'i wa wudu'ul anbiya'i qabli. eléyìí làlùwàlá ni onẹ́sì làlùwàlá àwọn ànábì tó síwájú. wọ́n yẹ sàlùwàlá lànábì pé àlùwàlá òní, onẹ́sì làlùwàlá àwọn ànábì tó síwájú. torí ẹ sì rí i pé gbogbo ànábì kí ló ló wá sọ ń pa wọn? wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. dájúdájú a ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde láti inú àlùmọ́ kọ̀ọ̀kan. iṣẹ́ tá a fi rán wọn òun náà ní pé àwọn èèyàn wọ́n máa sin Allahu lónìkan, wọ́n sì jìnnà sáwọn òòṣà. gbogbo ànábì ló pèpè lọ sí di at-tawhid. kò sí ànábì kan tí èsì sọlá, kò sí ànábì kan tí èsì sọlá. ẹ̀rí kó ló ẹlẹ́dàá yóò ròyìn gbogbo ànábì fún wa nínú Suratul Anbiya. wọ́n máa ń ṣe sọlá, wọ́n tún máa ń fòrò àwọn mọ̀lẹ́bí wọn, àwọn ìyàwó wọn, àwọn ọmọ wọn láti ṣe sọlá. nínú tó nàbí Isa alayhi salam tó sọ ṣáájú ká nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó tó dé, ó ní wa awsani bis-salati waz-zakah. Allahu pa mí láṣẹ kí n máa ṣe sọlá, kí n máa yọ zaka. wọ́n lọ ń tẹ̀lé sọláàtì rẹ sáwù, zakati rẹ sáwù. lẹ́yìn náà sáyè tí ẹ gbọ́ kọ́ máa ṣe sọ̀láàtì kan kò ní sọ̀láàtì ànábì Ìsá, kọ́ máa yọ zakati kan kò ní zakati tànábì Ìsá. lẹ́yìn tó lùwà ti rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì tó ní gbàdíjọ́ gbẹ̀ndàl qiyam. ànábì tó sọ fún wa pé law kana Musa hayyan ma wasi'ahu illa ittiba'i. tànábì Musa bá ń bẹ láyé kò lè ráyé gbé àfikọ́ tẹ̀lé mi. kí ló wá ṣẹ́kù? ajẹ́pọ̀ àdúpẹ́ fún Allah. ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra Islam. àwọn ẹni tí ìsì mùsùlùmí wọ́n ń ṣe lára rẹ̀ nítorí Islam. àwọn ẹni tí ìsì mùsùlùmí wọ́n ń bínú rẹ̀ nítorí Islam. kò sí ẹni náà tí ìsì mùsùlùmí tí ó máa bínú mùsùlùmí nítorí Islam. waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a. Olúwa ni wọ́n fẹ́ kéyìn náà di kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí kẹlẹ bá àjọ dọ́gba. bẹ́ẹ̀ gbọ́ lárúbáwá ebi ẹ máa ṣàwáwù yorùbá wọ́n máa ma yorùbá láìsẹ ẹni kẹlẹ bá àjọ dọ́gba. Olúwa ni wadda kathirun min ahlil kitabi law yaruddunakum min ba'di imanikum kuffara hasadan min 'indi anfusihim min ba'di ma tabayyana lahumul haqq. Olúwa ni púpọ̀ nínú àwọn ahlul kitab, àwọn yahudi àti nasara, ó wù wọ́n wípé kí wọ́n dá yín padà sí kèfèrí lẹ́yìn tẹ́ ti jẹ́ mùsùlùmí, lẹ́yìn tó dodo ti hàn sí wọn pé islam lọ́nà. táwọn wá dín in lọ́nà kẹ́ gba islam ni à ń sọ pé kẹ́ gba islam kẹ́ lè bá a là ẹ gbà lónìí kó tó dọ̀la. kí lẹ̀ wọ́n kórìíra tiwa sí? kí lẹ̀ ń ṣe ìlara wa sí? ẹ fẹ́ ká di kèfèrí bíi tiyín ká lè jọ wọ jahannam. bẹ́ẹ̀ ni nítorí pé ẹni títí ẹ bá ti ta yóò sì fọ́ tẹlómìn ní ọmọ wa. ẹnì kò dín wọn lọ́nà kan gba ìsìláàmù àmọ́ wọn fẹ́ gbà, kò wá wù wọn kẹ́nìkan ṣe islam. nítorí ẹ gbogbo bó ṣe ṣe tánàdì rẹ ni wọn máa wá, gbogbo bó ṣe di ọlọ́nà láti ṣe islam ni wọn máa sánà. so ìwọ ẹni tó fẹ́ ṣe ọmọ tó ń gbà lérò, ìwọ tí wọ́n fẹ́ ṣe ní kọ́ ọmọ sọ àsọpìyè.
ẹni tó fẹ́ ṣì ọ lọ́nà ọmọ tó ń wá, ẹni tó fẹ́ ṣì ọ lọ́nà kò gbàgbé ọmọ àjẹ́ndà wọn náà ló fa ló fi jẹ́ pé ní gbogbo bíkíbi bó ṣe di kèfèrí ni wọ́n ń sànà fún ọ. tọmọ wa bá lọ léèwé wọ́n lọ ṣe borí, tọmọ kí tọmọ bá borí wọn ní màwé, atẹ́gùn ò ní fẹ́ sí wọn lórí, àbí bẹ́ẹ̀ kọ́ ni? tí wọ́n bá ń ṣiṣẹ́ tó bá dárúgbọ̀n sí wọ́n ní no a lè tolerate nonsense torí pé wọ́n mùsùlùmí lọ dárúgbọ̀n sí ni o. ẹ̀rí gbogbo àwọn tí ì ṣe mùsùlùmí abọ́yadé Mr. Peter àwọn lè dárúgbọ̀n sí wọ́n ní wọ́n fi ṣe fashion, àmọ́ wọ́n mùsùlùmí no, and the no is capital no, àwọn ò lè gbà. gbogbo iṣẹ́ tó bá fẹ́ ṣe tó bá ti rí ọ wọ́n ti gba àwọn mùsùlùmí ẹ̀ ní ṣé mùsùlùmí ìsọmọ orílẹ̀-èdè nítorí pé tí wọ́n bá wọ bẹ̀ no àti àfẹ́ uniform tá a fẹ́ fún bí sẹ́yìn ọ̀bàjẹ́. tó máa ra àwọn obìnrin mùsùlùmí tó ń múra dáadáa tó ń bu ara wọn bólúwa ti ṣe ní kí wọ́n bóra, ẹni tí wọ́n máa fọkọ burúkú wọ́n máa fi pè wọ́n lè pé gun Mákà nítorí kí wọ́n má bàa ṣẹ̀sìn yún, wọ́n fi kórira wọ́n máa pè wọ́n lórúkọ burúkú tí wọ́n fi ní fẹ́ ṣẹ̀sìn yún. wọ́n rí i pé ìwọ ìmúra rẹ tọjọ́kùnrin ìmúra tẹni tó ṣe déédéé pẹ̀lú bí Islam ti ṣe ní kí wọ́n máa múra ní ọ̀ máa fẹ́ wọlé bíi ti wèrè. wọ́n á sọ pé ṣòkòtò àbúrò rẹ lọ wọ̀, wọ́n á sọ pé kílẹ̀ yín wọ tẹ̀gbọ́n yín sí. so nítorí di eléyìí báyìí akramakumullah gbogbo ọ̀nà ládùúgbò tá ń gbé ńkọ́ wọ́n ní jẹ́ ká eré ti bọ́ra ariwo ni lóru àti lọ́sàn-án bàbá olùwọ́ kékìnì ó dìgbà tó bá kékẹ́ tó rí pé torí pé waddu law takfuruna kama kafaru fatakununa sawa. ó wù wọn kẹ́yìn náà di kèfèrí báwọn ṣe jẹ́ kèfèrí tẹ́lẹ̀ bá jọ dọ́gba. ìdí nu ẹ rí i pé tí wọ́n máa ń ṣe égún ẹ̀yin tí ẹjọ́ ọmọ égún ọmọ eléégún ẹ̀yin nìkan lẹ́ ń ṣe égún kí làwọn afẹ́ fi ṣe olúwa ti gbà wá là ó ti kó wa kóònù gbogbo nǹkan o kí ló dé wọ́n á sọ pé bẹ́ẹ̀ gbà bí ọmọ Yorùbá ni ìwọ náà ṣe égún náà ni àbí tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ni tí mo pé égún gba títì gbogbo yẹn máa fún lówó, kí ni tí mo pé ebi àṣà bàbá yín wọ́n ń gbé lárugẹ wá jẹ kòkókò tí bàbá ńlá tèmi náà yàn kan rí. àwọn yẹn kẹ́ lọ stadium nìkan lọ́ máa ṣe égún yín bẹ́ẹ̀ bẹ́yìn lẹ́ máa tẹ́ ṣe ẹ̀ ń gbé kúfúrú ṣírùkù bàbá yín lárugẹ ẹ má pàṣẹ àṣà kìnnì bàbá wo ló ní kẹ́ máa ṣe ṣírùkù. akramakumullah ẹ rí i pé nísìnyí wọn làwọn sọ̀rọ̀ látàgùbá ìṣàgùbá káwọn ọmọ jáde waddu law takfuruna kama kafaru fatakununa sawa'a torí kó lè sọ pé gbogbo ìlú ní sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn náà tí ó bá jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ń sọ̀rọ̀ máa sọ̀rọ̀ nínú yàrá rẹ̀ máa ṣe lágboolé rẹ̀ ẹ̀yin olóró ẹ péjọ sí stadium ẹ máa sọ̀rọ̀ yín lálẹ́ ń bẹ̀ àbúrò fi ti ń díẹ̀ nìkan lọ mùsùlùmí wọn ní ṣe sọ láti tọ́lẹ̀ nìkan gbọ́dọ̀ tún lọ bí sẹ́mà kí ni mùsùlùmí ṣe tó ní kẹ́ má mójútó sẹ́tì agbóbá ìgbọ́dọ̀ jáde níbo ń bẹ̀ nígbà tí wọ́n ìṣẹ́rú rẹ̀ wọ́n ìṣẹ́rú bàbá rẹ̀ wọ́n yálùgbé lọ́dọ̀ rẹ̀ ni gbogbo bí ká máa tọ́jà ká máa wọ́n wàhálà ẹni tí wọ́n máa ṣe nítorí pé bẹ́ẹ̀ gbà làwọn ń bá ká ààbò rẹ̀ sọ torí pé ó dàbí ìgbà tí wọ́n náà yàn ń kò bókò ní ẹkún ni wọ́n sùn ṣé mo pé nípìnlẹ̀ abọ́gibọ̀pẹ̀ ni làwọn Yorùbá yìí Islam dé àwọn tó gba Islam gbà tó tún yá ẹ̀sìn àwọn Nasara dé àwọn kan gbà tẹ bá wà wò èèyàn mélòó ló kù náà ń bọ́gibọ̀pẹ̀ kí ni percentage wọn sáwọn tó gba Islam àtàwọn tó gba nǹkan míì sáwọn lọ́pọ̀ jù ní àbáwọn kéré jù ẹkún tẹ̀ ń gbọ́ nù ọwọ́ awù wọn pé gbogbo yín ṣe sá máa wọn lọ gbóòní gbogbo yín ṣe sá máa wọn lọ́wọ́ àwọn fẹ́ fà yín padà fátání padà sínú kíni gan àbá ń pè ẹ̀yin náà kẹ́ di mùsùlùmí kẹ́ lè bá a là àwọn ń pè yín pé kẹ́ wá sóríire ni àwọn ń pè yín pé kẹ́yìn náà di mùsùlùmí má fi ìkórìíra gbọ́rọ̀ wa farabalẹ̀ kó fi gbọ́ àti làákàyè rẹ̀ ó rí i pé òdodo là ń bọ́ sọ àmọ́ tí ìkórìíra bá ti ń dọ̀ láàmú àìmọye nǹkan tó wúlò ní wọ́n máa bá yàn sọ ìkórìíra ìjẹ́ kéèyàn gbọ́ téèyàn fi wá parí ọ̀rọ̀ rẹ̀ síbi tí ọ̀dà kó ló wá má jẹ́ ká parí tiwa síbi tí ọ̀dà lẹ́yìn tá a ti wá mà
Olúwa ṣe ìdẹ̀ra ńlá yìí fún wa. Ìdẹ̀ra tó bá ṣe fún yàn ìpèníjà ńlá ni. Sọ́ọ̀sọ̀kọ́ bọ̀ kalẹ̀ àbó fi ọwọ́ yọ̀bọ́ kẹ́mu ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ tí ó fi bọ́ mọ́ lọ́wọ́, ìpèníjà tó wà bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo èèyàn t'Olúwa fi ṣe kòńgẹ́ kó ṣe Islam iná ni wọ́n máa ń ṣe kalẹ̀. Wọ́n bẹ nínú wọn tó ṣe pé ó ti máa ṣe Islam yẹn bọ̀, yóò kú fẹ̀rẹ̀ kó kú ní ọba lóhùn ṣe má. Gbogbo èèyàn tó táwọn yẹn bá wá gbà yóò ní kó má yọra wọn lẹ́nu, òun ò ṣe má náà ni. Olúwa kó má ṣe bẹ́ẹ̀ fáwa. Wọ́n bẹ nínú àwọn èèyàn tó pé láti ìpìlẹ̀ ayé rẹ̀ kèfèrí yóò máa ṣe, yóò kú fẹ̀rẹ̀ kó kú ní ọba gba Islam. Tí àwọn kèfèrí ń bá gbìyànjú títí yóò ní ẹ̀ kàn yọra yín lẹ́nu, Islam lọ́nà, òun ti di mùsùlùmí tó. Olúwa kó ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn tó sì ṣẹ́kù nù kèfèrí, kó dákun kó jẹ́ káwọn náà lè gba Islam. Ìwọ tó ti wá bára rẹ nínú Islam, ó yẹ kó ọmọ ní ti máa wó Islam dànù mẹ́ni tí ń ṣe tí ó gbó dànù máa lọ́wọ́. Kìí ṣe nítorí kó lè bá a ṣe o, kó lè bá a ṣọ́ra fún. Araftu ash-sharra la lish-sharri lakin li-attaqihi wa man la ya'rifu ash-sharra waqa'a fihi. Mo máa burú kìí ṣe torí kí n lè bá a sá burú, àmọ́ kí n lè bá a ṣọ́ra fá burú ni. Torí pé ẹni tí ó bá máa burú láburú ó súnmọ́ kọ́rọ́ lù. Torí ẹni agbọ́dọ̀ mà àwọn kíni àti kíni ìní máa wó ìsìláàmù dànù mẹ́ni tó bá ní lọ́wọ́. Ọ̀kan nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam òun náà ni Sheikh Muhammad ibn Sulaiman at-Tamimi an-Najdi. Ó ti bá wa kọ tírà kékeré eléyìí tí ń bẹ lọ́wọ́ mi. Nínú rẹ̀ ló ti ṣe àlàyé kíni àti kíni látàrí ìwádìí nínú Al-Qur'ani àti Sunnah ìní máa wó ìsìláàmù dànù mẹ́ni tó ní lọ́wọ́, tí ó sọ dẹni tí ò ní ìsìláàmù mọ́, tí ó di káfìrì lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí. Eléyìí tó jẹ́ ọ̀ranyàn lórí ìwọ tó Olúwa ti ṣàánú pẹ̀lú Islam wípé kó ṣọ́ra fún wọn. Alákọ̀ọ́kọ́ wọ́n ní ká mọ̀ yìí pé àwọn nǹkan tí máa ń wó ìsìláàmù dànù mọ́yàn lọ́wọ́ àwọn nǹkan mẹ́wàá ni. Ọ̀ranyàn ní ká ṣọ́ra fún wọn. Ẹyọ kan nínú gbogbo nǹkan yìí yóò wó ìsìláàmù rẹ tí ó dìtàn. Wàá ṣọ́ra fún gbogbo ẹ̀. Má jẹ́ ẹni tó jẹ́ pé ẹyọ kan nínú rẹ̀ ó ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀. Alákọ̀ọ́kọ́ ash-shirk, ìṣẹbọ sí Allah. Ìṣẹbọ sí Allah nínú jíjọ́sìn fún. Kíyàn bá Olúwa Ẹlẹ́dàá wa kó bá wórogún, kó máa sìn gẹ́gẹ́ bá ń ṣe ń sìn Allah, kó máa pè gẹ́gẹ́ bá ń ṣe ń pè Allah, kó máa sádi rẹ̀ gẹ́gẹ́ bá ń ṣe ń sádi Allah, kó máa kégbàjarè lọ́ba gẹ́gẹ́ bá ń ṣe ń kégbàjarè lọ́ba Allah. Gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ìsìláàmù rẹ̀ ti di tàn. Torí ẹ̀ láti máa lọ́gùn rẹ̀ sí gbogbo mùsùlùmí létí tátátá. Ò gbọ́dọ̀ lẹ́bọ lẹ́rù, ò gbọ́dọ̀ fi nǹkan kan ṣẹbọ sí Allah. Kódà tó bá fi ẹnìkan ṣẹgbẹ̀rà fún Allah nípa àfẹ́, ó fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ràn Allah, ó di káfíìrì ọ̀dọ̀ ṣẹbọ, ìsìláàmù rẹ̀ bàjẹ́. Tó bá tó fẹ́ nìkan ṣẹgbẹ̀rà fún Allah nípa àbẹ̀rù, ó ń bẹ̀rù rẹ̀ bó ti ṣe ń bẹ̀rù Allah, ó di káfíìrì ọ̀dọ̀ ṣẹbọ. Ìbẹ̀rù wípé ó lè dá faburú sí ọ, kódà bí Allah ò fẹ́ ó lè faburú sí ọ, ó ti di ọ̀ṣẹbọ. Àmọ́ kó bẹ̀rù ejò, kó bẹ̀rù iná, kó bẹ̀rù kòtò, kó má jà kòtò, eléyìí ọ̀sọ́ di káfíìrì. Àmọ́ ìbẹ̀rù pé èèyàn lè dá fi nǹkan ṣèyàn, èyí tó jẹ́ pé Allah nìkan ló lágbára bẹ́ẹ̀, ó nìkan ló gbọ́dọ̀ bẹ̀rù bá. Kó má fojú sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allah. Ẹ̀yin la fojú sọ́dọ̀ yín o, bàbá bọ́ sí ẹ̀yin náà yín o, bàbá kú díẹ̀ ká o ti lọ ṣẹbọ. Òun gẹ́gẹ́ bíi ta ni o fojú sọ́dọ̀ rẹ̀, o fojú sọ́dọ̀ rẹ̀ ó kú. Ọ̀tàn àbí ọ̀tàn, igi lẹ́yìn ọgbà rẹ̀ wó kí wọn náà wó dànù. Olúwa Ẹlẹ́dàá nìkan ẹ̀yin lágbára lé o, bí ọba sì ti yín ní ọjà yìí á ti wó dànù, kó o gbá lẹ́nu ẹ̀ ọgbára lé ta ni, òun gẹ́gẹ́ bíi ta ni, atẹ́gùn ti wó nǹkan dànù. Olúwa lèèyàn máa ń gbára lé téèyàn tẹ́. Yorùbá
ẹ̀rí bí táti ṣẹbọ ti pọ̀ jù wọ bọ́ọ̀tà ń bẹ̀ ọ́ kórópè ni márùwá ni bọ́ọ̀sì ni táìsì ni ọlẹ́gbọ̀n ọláyà ọlọ́ọ̀gá kí ni tí wọ́n gbogbo eléyìí shirk ìṣẹbọ sí Allah ọlá tani jama ọlá Allah lókè tí ó bá ṣẹ̀gbọ́n tí ó bá ṣàbúrò tí ó bá ṣọ̀gá tí ó bá síyà tó ti kú ó ti parun Olúwa ń ṣoore fún wa à ń fi ń tì sọ́dọ̀ èèyàn à ń ṣẹbọ sí Allah eléyìí tí ó gbọ́dọ̀ wáyé pọ̀wọ́ wa mùsùlùmí gidi ìṣẹbọ sí Allah ọwẹ́ kìí ṣe kó dìgbà tó bá ṣẹ̀dó níwájú òòṣà pèsè dìgbà tí wọn náà bá ń dáwó gbé ẹbọ níyì wọn tó sọ pé ṣẹbọ sí Allah nínú àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ní ìṣẹbọ sí Allah eléyìí tí ó ṣẹlẹ̀ nínú àlùmọ yìí ọwẹ́ ó ju ìrìn àwúrèbe lọ lórí àpáta dúdú lóru tó ṣókùnkùn birikiti bó la ṣe fẹ́ rí àwúrèbe orí àpáta dúdú àwúrèbe náà dúdú òru tó kùnkùn bolẹ̀ bó la ṣe fẹ́ rí torí pé n tí ó mú ọ ṣẹbọ sí Allah ó lè má hàn sí wọ̀gàn torí ẹ̀ lànà bí ṣe máa ń ṣe ládùúgbà pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ìwọ Olúwa mọ́ ń sáàdì rẹ o níbi kí n ṣẹbọ sí ọ lẹ́ni tó máa mà mo wá ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí ètè mi ọ̀mà tánàbí bá kọ́ aládùn àbáwọn sẹ́mi pọ́rọ̀ ń le ju bá a ṣe mú lọ. ètò túmọ̀ sí wípé àfi ká máa ṣọ́ra wa gidigidi ká máa ṣọ́ra wa gidigidi gbogbo ntí bá máa fàyàn lọ sídìí ìṣẹbọ agbọ́dọ̀ jìnnà sí gbogbo ntọ́ bá jẹ́ ìṣẹbọ agbọ́dọ̀ jìnnà sí gbogbo àwọn ẹlẹ́bọ agbọ́dọ̀ jìnnà sí wọn nítorí pé ò lè bá wọn rìn kí wọn náà mọ́ padà ṣe bí wọn ẹni tí bá ń bẹ́lẹ́dẹ̀ rìn yóò jẹ̀gbẹ́ ìṣẹbọ sí Allah ó lẹ̀ṣẹ̀ tó ga jù tó bá bi wá léèrè kí ni tó ga jù tó lù wá kọ̀ fún wa ashirk ìṣẹbọ sí Allah nítorí pé àbòsí ńlá ni ìdí tó fi jábòsí ńlá Allah ló dá wa o ìdí tá a fi gbọ́dọ̀ sìn lò nìkan tẹ́ bá mọ nǹkan míì tó ṣẹ̀dá ẹ̀yin ẹ dákun ẹ mú jáde tó fi jẹ́ pò ń lọ lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ máa sìn Allah ló dá wa ó nìkan la gbọ́dọ̀ sìn kí ló wá dé tó gbé ẹ̀tọ́ Allah tí í ṣe kájọ́sìn fún lónìí nìkan tó lọ gbé fún nǹkan míì tó já lábòsí àbí kí ni wọ́n ń pè lábòsí kó mú nǹkan tó jẹ́ ti táyé kó gbé fún Kẹ́hìndé eléyìí gangan ni wọ́n ń pè ní àbòsí tẹ́lẹ̀ ìbá yé wa ìṣẹbọ sí Allah òun gangan làbòsí ńlá Olúwa Ẹlẹ́dàá wa òní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wa man yushrik billahi faqad iftara ithman 'azima Allah ò ní forí jì ẹnìkan tó bá ṣẹbọ sí pàápàá tó bá kú lórí ìṣẹbọ Olúwa máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó bá kéré sí ìṣẹbọ fẹ́ni tó bá fẹ́ ẹnikẹ́ni tó bá ṣẹbọ sí Allah ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá eléyìí túmọ̀ sí pé kí Islam wa kó má bàa bàjẹ́ dandan ní ká jìnnà sí ìṣẹbọ ọ̀ṣẹbọ ò ní wà lìjánà innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar dáadáa ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sí Allah nínú ọ̀rọ̀ tí Olúwa ní ká Nàbí Ìsá kó sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sí Allah Olúwa ti ṣe àlìjánà wíwọ̀ léèwọ̀ fún iná ni ó padà sí àwọn alábòsí ò sì ní wọn ní aláràǹsí àwọn ọ̀nà táwọn èèyàn máa ń gbà ṣẹbọ sí Allah láwọn Yorùbá wa nínú rẹ̀ ní táǹpẹ̀ láàjò ájò ogun ni wọ́n jẹ́ tójúbọlé wọ́n máa wọ́ oògùn ká pàápàá jùlọ àwọn tó bá jẹ́ òṣòwò tó jẹ́ pé wọ́n ń tajà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kì í gbẹ́kẹ̀lé Allah kì í ṣe Allah ni wọ́n máa ń pè kì í sùn ni wọ́n bá dúró níbi kí wọ́n máa ríra àti kí wọ́n máa ríta àgbẹ́kẹ̀lé wọn lọ́pọ̀lọpọ̀
ogun ni ẹ̀rí tí wọ́n rí nǹkan mọ́ ṣọ́ọ̀pù wọ́n rí nǹkan oríṣiríṣi má bí tí wọ́n ti ń tajà ibi tásìrí tí máa ń tú onáà tí ọba padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú wípé wọ́n fẹ́ lo àyè ibi tẹ́ ń ti ń tajà wọ́n fẹ́ lo àyè ibi tẹ́ ń ti ń ṣiṣẹ́ fún nǹkan míì ìjọba tí wàá ṣe tán láti fún yín láyè bòmíì àbí wọ́n ní kẹ́ kángára ara yín kò ń bẹ̀ kẹ́ lọ wálẹ̀ míì kẹ́ rà kẹ́ máa ṣiṣẹ́ yín bẹ̀ ní kálukú ọba takú àwọn èlé kó ń bí o ibi tí wọ́n ti mọ̀ wá pẹ̀lú yẹn máa ń lọ tí yẹn ti tajà tí Ọlọ́run ní mẹ́ni tí ó rajà wa wọ́n lánàá ilé àlọ́ ẹ̀fẹ̀ bá ti wá jẹ́ bá ti ń jẹ́ báwò ẹ̀fà yẹn lẹ̀sẹ̀ jẹ́ wọ́n fẹ́ bá ti ń jẹ́ ogun ni wọ́n pé wọ́n sọmọ Yorùbá ọ̀rọ̀ yé wọ bẹ́ẹ̀ ni tòótọ́ gbà lérò ni pé a ti rí nǹkan mọ́lẹ̀ wọ́n á ní ká kú omi níta rí mọ́lẹ̀ gan tá àmọ́ bá ti fẹ́ débẹ̀ mọ́ tààtọ̀ wọn ti rí mọ́lẹ̀ wọ́n sì ní tọ́ba kú omi dáhùn àṣírà wa bàbá tó bá ń ṣe gan ti kú ṣé Allah máa kú ni ikú tó bá pọ̀ lọ́ bá ń pè kí ló lé nu fi ṣọ́ọ̀pù lẹ̀ ẹ lọ bòmí wa ardullahi wasi'a ilẹ̀ olúwa ó fẹ̀ ó sì wá jẹ́ pé àwọn àtàkù bẹ̀ àdẹ̀gùn arinlẹ̀ bẹ̀ àwọn tó rí nǹkan mọ́lẹ̀ nu àwọn tó rí nǹkan mọ́lẹ̀ táwọn fẹ́ máa camouflage wọ́n fẹ́ máa pera wọn ní tí wọ́n jẹ́ wọ́n máa pé mùmínì láwọn ẹ wo ṣọ́ọ̀pù ní fi kankan ó ti rí mọ́lẹ̀ wọ́n ti sílẹ̀ mọ́bẹ̀ àwọn kan àti pé bàbá ti wọlé rí ni sọ̀rọ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ àwọn bẹ̀rù ẹnìkan wọ́n pe awọ́rònù onípèrò wa adúpẹ́ fún Allah pé lọ́jọ́ Abódìjà ń bí ẹ̀yin ẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ara dáhùn sọ́nu Islam ẹ̀ dàrú wọ́n tán rẹ̀ dànù ọba ṣe sàrà jù bẹ́ẹ̀ lọ kọ́mọ fọ̀ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ múra ó ṣe rẹ̀ torí délé agbọ́dọ̀ túbá ìtúbà wa sì ni pé nǹkan àmọ̀tá ṣe tó takò tí Ọlọ́run ká bọ́ lọ́wọ́ rẹ̀ ká lọ yọ ká dànù Olúwa Ẹlẹ́dàá wa ní pé ká tà oní pé ká má tà oníkókùtà abáyàn kì í ṣoògùn kan ẹnikẹ́ni kì í gbólúwa dúró kó pòfo wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá gbólúwa dúró Allah ó tó nínú táwọn èèyàn fi ń ṣẹbọ sí Allah ètí máa ba ìsìláàmù jẹ́ wọn náà ní ká du ẹran fún nǹkan míì tó yàtọ̀ sí Allah ọlọ́ba àwọn afáàrẹ aláwo onípọn gbọ́ àfáàwọn ayípín ewúrẹ́ funfun ńlẹ̀ lọ́wọ́ ẹgbọ́rọ̀ fa ewúrẹ́ funfun ńlẹ̀ Yorùbá ń bí tó bá tẹ̀ sọ pé ewúrẹ́ dúdú sẹ́wọ̀n ká lè tètè rí ó ní ewúrẹ́ funfun nǹkan kan ò gbọ́dọ̀ là á àfa ọ̀gbọ́dọ̀ ẹgbẹ́ mùsọ̀rọ̀ ewúrẹ́ Yorùbá funfun ẹ bá sì wọ ewúrẹ́ bí pé bọ́ọ̀lù láti ṣe àwọn àǹjẹ̀nu tí máa gbórí àpáta ládùú fún ẹ̀dá kù sí wọn mùsùlùmí lẹ́yìn kó ṣe yín lórí kìnnì kí lọ́n wá gà ìwákùwà wò lọ́n wá ẹ̀dá kù sóògùn kan wà tí máa pé kéèyàn nìkan máa dáta kára yòókù kókù tọ́ba níbo ló ti kó oògùn òfò náà àwọn olórí ibú wà o àmọ́ kò sí àbọ̀dà ṣètò yìí wá jẹ́ kó wọn nìkan lọ́ọ́ máa tà Allah ìsọba kà ìwọ ta tiẹ̀ ẹlòmíràn ta tiẹ̀ bákan náà sóògùn kan wà tí máa pé kéèyàn má kú kò sí bàbá olóògùn kan tí ń sóògùn gan kú kátó kó wọ́n tán sóògùn fún subhanallah olúwa nìkan ni kìí kú gbogbo àmàlẹ́kà gan kú gbogbo màlẹ́kà ó kú nígbà tó lọ́wọ́ bá ní kí màlẹ́kà kọ́ pa gbogbo nǹkan tán olúwa wà á bi léèrè táwọn kù màlẹ́kà ó kó sọ pé èmi ẹrú rẹ àti màlẹ́kà Jibril àti màlẹ́kà Mikael àti màlẹ́kà Israfil wọ́n jẹ́ mẹ́rin Allah wa pé mo búra ẹni tí mo mú ọ máwọn ẹrú mi tọ́wò wọn náà tọ́wò gba ẹ̀mí ara rẹ sọ̀rọ̀ ọ̀run ojú ni màálù rọ̀ yóò bá òwe tó pa ẹ̀ wọ́n kàn pa ni wọ́n fi hàn màálù pé mo fẹ́ pọ́ ọbẹ̀ yìí mo fẹ́ pọ̀ nìkan alójú ní ọ̀rọ̀ yóò ti kọ́kọ́ ràn wọ́n lọ sẹ́wọ̀n kìyàmà kó òun tó lọ. síbẹ̀ ti dèndèkudè ẹ wá lójú ní ọ̀rọ̀ ẹ fọ̀bẹ sí lọ́rùn no ẹ má dè ẹ wá fọ̀bẹ hàn pé a fẹ́ pa ọ́ kí ló fẹ́ kú kò sí tó fẹ́ kú màlẹ́kà kú gan ẹ̀rí tó ẹrú rẹ èmi ẹrú rẹ àti màlẹ́kà yà hàn ó dá bẹ́ẹ̀
lan yabqa min malikin kalla wala malakin wala nabiyyun ya'ishu da'iman abada. Ọba kan sí tí ó máa bẹ láíláí, màláíkà kan sí tí ó ṣẹ́kù láíláí, ànábì kan ò ní ṣẹ̀mí láíláí. Gbogbo wa lákùnjọ kan kọ́ ọmọ dára ẹ láàmú, Olúwa fún ọ lówó dípò kọ́ ọmọ fowó kọ́ mọ́sálásí, wọ́n ranù àwọn owó oògùn pé kọ́ ọmọ kù. Téèyàn bá kú, bó ni bàbá tiẹ̀ ṣe kú? Bó ni bàbá tiẹ̀ ṣe kú? Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì kú yẹn á kú àwa kúrúntù lásán, àbá ajámọ̀ kankan ju kúrúntù lọ lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa sallam. Tẹ́ ń bá ń jẹ nǹkan tínú yín bá ń dùn, tẹ́ ń bá ń gbọ́rọ̀ kan tínú yín bá ń dùn, tẹ́ bá rí nǹkan kan tínú yín bá ń dùn, tẹ́ bá ronú kan ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, bó la ànábì wa ní lábẹ́ ìpẹ́, wàláhì ara rẹ̀ yóò sì rọ̀wọ̀. Torí de eléyìí ọmọ adára rẹ̀ láàmú, owó tó yẹ kó fi jẹun, owó tó yẹ kó fi ran ọmọ lọ́wọ́, wọn lọ sóògùn òfò àtàdánù. Ntí máa ba ìsìláàmù jẹ́ náà ní ká ṣẹbọ sí Allah, agbọ́dọ̀ jìnnà sí ẹbọ. Gbogbo ọ̀nà táwọn èèyàn máa ń gbà ṣẹbọ sí Allah agbọ́dọ̀ jìnnà sí. Ìjọsìn kanú àwọn ìjọsìn ọgbọ́dọ̀ lọ gbé bẹ́ẹ̀ lómi ìjọ yàtọ̀ sí Allah. Wọ́n á sọ pé alhamdulillah àwọn ìlọlé ológun o, àmọ́ ibi tá a máa ń lọ alukurani wọ́n máa ń lò, ilé tá a lọ lé ológun wọ́n tán rẹ̀ dànù, alukurani wọ́n ń lò, wọ́n sọ alukurani kalẹ̀ kún lè má fi ṣe léyìn. Ibi tó lọ wọ́n ní foríkalẹ̀ fún bàbá, tani bàbá àyà òòṣà tá gbé kalẹ̀ ni wọ́n ní ká foríkalẹ̀ fún tani Allah, ìwọ tí wàá foríkalẹ̀ fún òòṣà o tí wàá padà dé mọ́sálásí astaghfirullah ọ̀ padà di mùsùlùmí padà di astaghfirullah ìbáwò. O ti bà ìsìlámù rẹ jẹ́. Wọ́n gbé ọ lọ síbi kan, wọ́n ní kọ́ máa dáhùn lẹ́yìn àwọn ẹ̀yìn ìyá wọn ó sọ̀rọ̀ mọ̀rìgà. Kí ni sọ̀rọ̀ mọ̀rìgà nínú ìsìlámù? Èmi mùsùlùmí ni wọ́n. Kí ló gbé ọ lọ máa sọ lẹ́yìn? Ọ̀pọ̀lọpọ̀ wàláì mùnáfìkì ni wọn. Lójú ayé báyìí náà ti jẹ́ mùsùlùmí. Ẹjẹ́ lè oṣù. Èmi lè mọ́mù kan ni wọ́n ká. Wọ́n parí sọ̀láàtì ìṣà. Ọmọ kan wọn máa ń pẹ́ mọ́sálásí kí tètè jáde. So ìmọ̀ pẹ́ yọ mọ̀ sí àfikàrù mọ́sálásí, ìgbà tó wá jáde sí ilé kan náà wọ́n sì ń gbé pẹ̀lú ìmáàmù. Bí ṣe ń wọlé bọ̀, ìmáàmù ń jáde. Ìmáàmù ti sán aṣọ tí àwọn olóòṣà náà máa ń sán sára bí ìhìrámù tí wọ́n. Ọwọ́ agbégbá lọ́wọ́, ń súre wọ́n pé bàbá ìmáàmù salamu alaikum, bàbá ìmáàmù ṣé wọ́n dà sálámù máa ṣẹ́wọ̀n pé gbogbo tó gbé lọ́wọ́ bàjẹ́. Wàláhì ọ̀pọ̀lọpọ̀ munafiki ni wọn. Munafiki lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ Olúwa tó sọ ní Suratu Yusuf. Ó ní wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun. Èyí tó pọ̀ jù nínú wọn kò gba Allahu gbọ́ àfi kí wọ́n jẹ́ ọ̀ṣẹbọ. Ẹ̀rù ń bá wa kọ́ má jẹ́ pé bẹ́ẹ̀ lọ̀rọ̀ Yorùbá ó rí o. Pípọ̀ nínú Yorùbá yìí munafiki gidi. Ibi títí ń sọ Islam ayé ara rẹ̀ wò, wallahi ta'ala ẹ̀ bá ń tí ọ̀dá nídìí rẹ̀. Ó ní jí ọmọkùnrin òtó ọ̀n lo ogun ni tó máa tún lo ogun wọn ní kọ́ ya fádé yìí. Tẹ́lẹ̀ mùsùlùmí ni wọ́n èyí tẹ̀sí bá lára rẹ̀ ó ti gbádùn omi àdúgbẹ́nu rẹ̀. Islam nada ẹlòmíì ò ká burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀. Islam nada maybe ìfúnpá lànàbì rí lápá sàábì, ànàbì fọkàn apá rẹ̀ báyìí wọ́n bá rí ìfúnpá ó lélẹ́yìn ó ní máa ran ni lọ́wọ́ ni. Ìsàn kan wà tí máa kọ́lẹ̀ bá ní ní apá tẹ́lẹ̀ ìbá ń bẹ́ńbẹ́ ìsàn yẹn kò ní kọ́lẹ̀. Ànàbì ní jádàánù kò ní sàlékùn kankan fún ọjọ́ ọ̀lẹ lọ. Tó bá sì sẹ́kù lára rẹ̀ tó bá fi kú ò ní ṣoríire láéláé. Ẹ dákun sàhábínù o, sàhábínù ẹni tí orí rẹ̀ tó ṣe pọ̀ ga wọ́n lórí rẹ̀ ò ní kànkè tó bá fi lè kú pẹ̀lú kinní yẹn lápá. Ẹ dákun àwa rárá ńkọ́. Ẹ dákun ẹja wò gbèsè ayé wa dáadáa. Púpọ̀ nínú wa sí Islam là ń ṣe lódodo àbí bá a ṣe wà ní àṣà Yorùbá náà la ṣẹ́kù à ń kàn fi Islam yẹn tanra wa jẹ à ń tàwọn èèyàn jẹ ni. Torí pé tẹ bá gbéra yín sórí àtẹ ẹ rí i pé ṣèṣe yín kò yàtọ̀ sí tàwọn ẹlẹ́bọ. Ẹ kàn tún wá mọ́ṣáláṣí ni wọ́n dín ògùn mọ́ àbáwọlé wọn kí
lẹ́yìn náà dé má bà wọlé yín wọ́n ṣe ògùn mọ́bùtajà wọn kí lẹ́yìn náà ṣe mọ́bùtajà yín wọ́n jí fọ̀fọ̀ wọ́n fi ń banu ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà kọ́ wọ́n fọ̀fọ̀ banu adhkaru sabah wal masa ní islam kọ́ wa mélòó lẹ́ẹ̀ máa ń bẹ̀ èwo lẹ́ ń ṣe ń bẹ̀ yóò ní ọ̀fọ̀ àjí máa fi banu ní òun ọ̀gbọ́dọ̀ má fi banu tí nǹkan ọ̀bá ní bàjẹ́ fún lọ́jọ́ la ilaha illallah ọ̀kan ṣẹbọ lójú ayé ni ṣé bí wọn náà ń bá wọn dá sí òòṣà lẹ́yìn ṣé bí wọn náà fún wọn lówó tó ń fi ń gbé lárugẹ islam wo lọ wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ń ṣẹbọ sí Allah wàláhì àfikà pàtì ẹ̀rù ń bà wá sáfútọ yẹ kí wọn báyàn wọn má lọ bájọ gbẹndàlùkìyà ẹ̀rù ń bà wá táǹbà ń ṣe islam ẹja ṣe islam sẹ́yìn bóde wa ṣe dùn wò yìí bẹ́ẹ̀ náà ní kí ni wọ́n rí ò lè wá wa délé wa kápá ń gbé kinní kan pamọ́ kápá rí kinní kan mọ́lẹ̀ kápá so kinní kan kọ́ ká máa wí nǹkan kan lẹ́nu tí èsè kéwù gan kéwù tó yanrantí èsì káwọn kò dáńdà ya ìlú orúkọ ya ìlú wàhálà bí ìlú sàdàdà bí ìlú fìtínà bí ìlú ẹ̀wọ̀n bí ìlú torí pé gbogbo tó ń pè náà ìṣẹ́bọ sí Allah ni wàláhì àfi ká ṣọ́ra gan torí pé ọ̀pọ̀lọpọ̀ islam wọn ò dúró déédéé islam wọn ò dúró déédéé kí islam wa ó lè bá a bọ́ lọ́wọ́ ṣẹbọ sí Allah àfi ká máa gbọ́ ọ̀rọ̀ nípa tawhid lọ́pọ̀lọpọ̀ èyí tó bá ti fi hàn wá pé kódà ẹ̀dàkùn ẹ̀ pàtì ẹ̀ sì túbá lórí ètò ẹ̀ ti ṣe síwájú torí ká túbọ̀ tán wọ́n lè bá a dáa ẹlẹ́kejì òun náà ní ká fi àwọn kan sí ẹgbẹ̀ra láàrin wa àti Allah ká fa àwọn kan sí alágàtà láàrin àwa àti Allahu azza wa jal alágàtà àmọ́ á pè wọ́n àmọ́ tọrọ nǹkan lọ́dọ̀ wọn wípé kí wọ́n bá wa ṣe ìpẹ̀ lọ́dọ̀ Allah eléyìí náà ìṣẹbọ sí Allah àwa tí olúwa dá lẹ́dàá rẹ̀ olúwa ń fẹ́ pé tẹ́ bá ní bùkátà kan ẹ pé ń tààrà Allah ò fẹ́ kẹ́ gbé àdúrà yín gbọ́dọ̀ ẹnìkan kò fẹ́ kẹ́ lọ bẹ́ nìkan kẹ́ tó lè tọrọ ntẹ́ nfẹ́ ṣé mo pa àwọn kèfèrí Quraish nígbà tí wọ́n ní wọ́n ń bọ òòṣà Láta àti Uzza àti Manata àti gbogbo àwọn òòṣà tá a wí wọ́n sọ pé àwọn ọmọ ẹ̀sìn wọn ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa à ń sìn wọn kì í ṣe nítorí nǹkan kan àfi torí kó lè jẹ́ ká súnmọ́ Allah pẹ́kípẹ́kí àfi wọ́n ṣe alágàtà ni ṣùgbọ́n Allah gan la fẹ́ sìn la fi ń pe àwọn eléyìí torí pé àwọn ọ̀lẹ́sẹ̀ àwọn dàbí jẹ́ bíi mínísítà tó jẹ́ kí fáìlì wa kó tètè máa rí àyẹ̀wò torí ẹ̀ kìí ṣe àwọn gangan là ń bọ àmọ́ à ń bọ wọn tó lè bá wa sì pẹ̀lú wọ́n fẹ̀mí kankan sáàrin rẹ̀ àti Allah kódà má fi ànábì Muhammad sallallahu alayhi wa sallam sáàrin rẹ̀ àti Allah ànábì àǹfààní tó ṣe lára rẹ̀ ni pé ó tara rẹ̀ mẹ́sìn ó sì máa tẹ̀lé lánàá rẹ̀ à ń bọ̀sibọ́sí pé ó wà lọ wá ṣéwù kan wọ́n sọ pé ṣéwù báyìí ni wọ́n ń tẹ̀lé ṣéwù báwo gbọ́dọ̀lú àti rán ṣéwù sí ọ ṣùgbọ́n nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́lúwa rán sí wa ẹni pé tó wá pé ṣéwù náà ni a lè gbọ́ra ayé torí pé ṣéwù tẹ yọ yàtọ̀ sí ṣéwù tèmi náà yàtọ̀ sí ti tọ̀hún oníkálukú òkútọ̀ kálukú ọmọ dá ṣéwù tẹ mú ṣùgbọ́n ànábì wa ọ̀kan náà ni sallallahu alayhi wa sallam torí di eléyìí a gbọ́dọ̀ fẹ́ni kásá làgàtà láàrin wa àti Allah pé olúwa tààrà wa qala rabbukum ud'uni astajib lakum olúwa yín ni ẹ máa pè mí tẹ́ ń bá ti ń pè mí wọ́n máa jẹ yín ètò túmọ̀ sí pé ní ìbùkátà ẹni bọ́dì kí n tó tọrọ tí mò ń fẹ́ lọ́dọ̀ Allah àmọ́ ń bẹ́nu tí Islam fi kọ́ wa kí n sọ fẹ́nìkan tí mo mọ̀ lẹ́ni Allah ẹ má gbàgbé mi nínú àdúrà yín yẹ́sì pé màá pè ń kó lè bá bá mi pé Allah ẹ̀yin ẹ má gbàgbé mi nínú àdúrà yín èmi náà ń ṣàdúrà àmọ́ màá rí pé ní Allah ọ̀hún bóun ní sèmàlẹ́ ni Allah wọ́n jẹ́ pé ń tẹ̀lé ti Allah ń tẹ̀lé ti anabi wa Muhammad
sallallahu alaihi wa sallam. ẹlẹ́kẹta nínú nǹkan tí máa ń sọ yẹn di kèfèrí wọn náà ní kó pé èmi ò lè pe àwọn kèfèrí ń kèfèrí ẹnu mi ọgbà sẹ́wọ̀n kí Yorùbá máa ṣe bẹ́ẹ̀ ewu ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹni tí ìbá ti ṣe mùsùlùmí kèfèrí ni ó ní ẹnu mi àgò ẹnu rẹ àgò àbí yóò sọ gbogbo rẹ di kèfèrí gbogbo ẹni tí ìbá ti jẹ́ mùsùlùmí kèfèrí ni ó ń kó wọn lè máa ṣe àbótẹ mo ń ṣeyè méjì yóò sọ di kèfèrí ó lè wí àbó ń ṣeyè méjì yóò sọ di kèfèrí torí pé òun ṣeyè méjì ń pa tó lu awínú inna ad-dina 'inda Allahi al-Islam olúwa ní ẹ̀sìn lọ́dọ̀ tó ní Islam wọ́n wá wò pé síbẹ̀ sí ni síbẹ̀ náà ló sì rí òun wò pé irọ́ lolúwa pánu èèyàn di kèfèrí olúwa ṣàánú wa. ẹlẹ́kẹ̀rin onáni kéèyàn máa wò pé lóòótọ́ ìlànà tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa ó dáa ìlànà yìí ó sì pé ìlànà àtọ̀ tá a sórí rẹ ni ṣùgbọ́n o ìlànà alágbájá ó kún kẹ́kẹ́ ju tànàbì lọ ó sì pé ju tànàbì lọ oríire tí ń bẹ ń bẹ gan ó tún súnwà ju tànàbì lọ yẹn di kèfèrí. Ta ni ìlànà rẹ̀ ló kún tó tànàbì ta ni ìlànà rẹ̀ ló jẹ́ ìmọ̀nà ju tànàbì ta ni ìlànà rẹ̀ lèyàn lè tàtàrà rẹ̀ sóríire tó ju tànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam lọ. ìdí nu tó fi jẹ́ pé tó bá fẹ́ ṣe Islam wàá ṣe Islam ní ìbámu pẹ̀lú sunna nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam. èsì pọ̀ sọ pé mùsùlùmí ni mí mo ń sì ń ṣe fiqh ti imaamu Malik fiqh ti imaamu Malik ni mo gbà wọlé tọ̀ríkọ̀ mi oní Tìjàníyà àbí kò sọ pé Qadiriyya àbí Naqshbandiyya àbí Shadhuliyya àbí Badawiyya kí la fẹ́ fi gbogbo ẹ̀ sí kí la fẹ́ fi ṣe ṣé ìwọ gbàgbọ́ pé tọ̀ríkọ̀ tí wọ́n dá ju tànábì lọ ni tó gbà pé tọ̀ríkọ̀ tí wọ́n pé ju tànábì lọ ni tó gbà pé tọ̀ríkọ̀ tí wọ́n oríire tó wà ń bẹ ju tànábì lọ ni ẹ mọ̀ pé ibẹ̀ yà gbọ́dọ̀ fura Olúwa ní qul hadhihi sabili ad'u ila Allahi ala basiratin ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana minal mushrikin sọ fún wa pé léyìí lójú ọ̀nà mi o ànábì náà lójú ọ̀nà ojú ọ̀nà tànábì lọ ń gbọ̀n eléyìí lójú ọ̀nà mi mò ń pèpè lọ sọ́dọ̀ Allah lórí àmàdájú àmàyéké àtẹni àti àwọn ẹni tí ń tẹ̀lé mi ògo ni fún Allah èmi ọjọ́ kan náà àwọn ọ̀sẹ̀ bọ̀ ojú ọ̀nà tànábì ọwọ́ lójú ọ̀nà ànábì òpè àbí kí ni wọ́n ń pè ń tọ̀ríkọ̀ ojú ọ̀nà ni ọwọ́ ní tọ̀ríkọ̀ ẹlòmíì lọ fẹ́ tẹ̀lé tọ̀ríkọ̀ rìfàáyà kí ló fẹ́ fi ṣe Tìjàníyà kí ló fẹ́ fi ṣe Qadiriyya kí ló fẹ́ fi ṣe tọ̀ríkọ̀ tànábì ọ̀pátì ọ̀hán ni ara tọ̀ríkọ̀ ànábì náà ní bọ́m̀bẹ̀ ẹ̀rí wo. eléyìí túmọ̀ sí pé tó ń bá ń wò ojú ọ̀nà ẹnìkan pé ó kún ó jẹ́ ìmànà káàtì sóríire tó dájú tànábì lọ èèyàn di kèfèrí Olúwa kó má yà wá ń kèfèrí. bákan náà ẹlẹ́karùn-ún òun náà ni ká wo nǹkan kan sọ̀sọ̀ nínú tó lù wá fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam sí gbogbo àgbáńlá yìí ká wá sọ yìí pé gaskiya gbogbo nǹkan nàbì mú wa gbogbo ẹ̀ ni mo tẹ́wọ́ gbà àfi nǹkan báyìí mo tẹ́ kórìíra rẹ̀ pọ̀ èèyàn di kèfèrí ó tó bẹ́ẹ̀ o gbọ́dọ̀ kórìíra kankan nínú tó lù wá fi rán nàbì Muhammad sallallahu alayhi wa sallam kódà kó ṣe pé n tó kórìíra ìwọ náà fi ń ṣèwà èèyàn di kèfèrí àgbọ́dọ̀ kórìíra kankan nínú tẹ̀sìn Islam mú wa àwọn ò tún wá sí à ń kórìíra rẹ̀ ó ti kọ́kọ́ kó bá wa Islam wa ti bàjẹ́ àwọn tuntun wá sí à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ eléyìí náà tún bọ̀ eléyìí tó túmọ̀ sí wípé àfi ká ṣọ́ra ká kíyèsára ẹlẹ́kẹ̀fà nù nǹkan kan nínú tí Olúwa fi rán Ànábì sallallahu alaihi wasallam òun fi ń ṣe yẹ̀yẹ́
òun fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀san tán léèyàn gbà lórí ẹ̀ nǹkan ẹ̀rín ni fún ọ ìyàtọ̀ ni ó jẹ̀yàn lórí rẹ̀ nǹkan ẹ̀fẹ̀ ni lọ́dọ̀ rẹ̀ èèyàn di kèfèrí a ò gbọ́dọ̀ fi nǹkan kan nínú ẹ̀sìn Islam yìí ṣe yẹ̀yẹ́ qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadiru qad kafartum ba'da imani a kì í fi nǹkan kan nínú ẹ̀sìn Islam ṣe yẹ̀yẹ́ ǹjẹ́ yẹn lè fi ṣe yẹ̀yẹ́ ni tí ó bá tọ̀dọ̀ Allahu wa Allahu ẹ̀ ṣe nǹkan yẹ̀yẹ́ dèpòdépò kó wàá fi ẹ̀sìn rẹ̀ ó fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n lọ mà ní àbí Allah. ẹlẹ́ẹ̀keje ńlẹ̀ ní idán ká máa pidán ká máa ṣàṣàṣì kó máa ṣe kó máa pọwọ́dà idán ó máa ń ba ìsìláàmù jẹ́ máyà lọ́wọ́ ó máa ń sọ̀yàn di kèfèrí wattaba'u ma tatlu ash-shayatinu ala mulki Sulaiman wa ma kafara Sulaimanu walakinna ash-shayatina kafaru yu'allimuna an-nasa as-sihr idán ìmọ̀ sọ̀yàn di kèfèrí wa laqad 'alimu laman ishtarahu ma lahu fil akhirati min khalaq wa labi'sa ma sharaw bihi anfusahum law kanu ya'lamun idán ìsìn nǹkan rí ẹran ọmọkọlọkọ kí lọ́dọ̀ àfà ìwádìí wa fi hàn pé idán ni wọ́n ń kọ́ ma bí ó ti ṣe máa ṣàṣàṣì ni wọ́n ń kọ́ bọ́mọ náà ṣe apáàbù ó ní wọ́n ń kọ́ ẹ tètè yọ ọmọ yín kò mbẹ o ẹ tètè yọ ọmọ yín kò mbẹ aburú lọmọ yín kọ́ o àìdá lọmọ yín ṣe o oríṣiríṣi ni nǹkan tó máa ń fi dán sí wọn a máa fi dán sí sọrf wọn fi ṣe sọrf wọn fi gbéyàn kúrò lọ́dọ̀ èèyàn wọn fi mú kí ìyàwó kó má fẹ́ rọ́kọ kọ́kọ́ kó má fẹ́ ríyàwó kó má yá kó má fẹ́ rọ́mọ yá kóbì kó má fẹ́ rọ́mọ rẹ̀ wọn lè pa àwọn sàfìrà ó sì tún wà nínú dán ọf wọn mú ọ máa fa ẹni tó fẹ́ rí mára wọ́n mú ọ máa ṣàánú ẹni tó fẹ́ ṣàánú wọ́n mú ọ gbàdúrásì wọ́n sì máa fi dán yíya ọkọ àtìyàwó wọ́n á máa fi dán pààyàn wọ́n á máa fi dán kókútà báyàn wọ́n á máa fi dán máa rẹ́ sèèyàn wọ́n á máa fi dán mú kí ọ̀nà dímáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé iṣẹ́ àṣetán ni àwọn awí tán nǹkan tí wọ́n yàn láàyò nǹkan tí wọ́n fi kí o tiẹ̀ ṣe nù ẹ wọ́n bá kí o ló kọjẹ́ ń bá kí o ló kọjẹ́ ẹ̀rí táwọn èèyàn máa kọ́ afá ló tọ́ yẹn ni pé babaláwo ló tọ́ ìjọba pé afá yẹn ìtumọ̀ rẹ̀ lẹ́nu tó máa kí o kí wọ́n á lọ́wọ́ à ń bẹ̀ ẹni tó bá jọjà náà ni kò bá máa kí o kò bá máa kí o àwọn aṣọ kí o ló kọ tí èsì tiẹ̀ gbígbà tó ṣe pé idán là nábì wáyé wá kọyàn idán báwo ẹ̀yin lẹ lọ kọkọ púpọ̀ tẹ́ fi ntí ọdá kún kéwù tí yín ń bọ lọ́wọ́ àánú kéwù pé ká máa lálàǹgbá ká túra òní bọ lọ́wọ́ àánú kéwù pé ká mólóńgbò ká kún àbí ká sun láàyè lórí agbádá tá a ti gbé kaná láti bí wákàtí 5 láàyè wọ́n sọ sínú agbádá ẹni ṣé kí ó náà nù àyín náà ń ṣiṣẹ́ babaláwo ni ṣùgbọ́n sẹ́mi tó ń gbà tí Islam kọ́kọ́ dọ́dọ̀ àwọn Yorùbá ní táwọn náà ń ṣe nù àwọn wá gba Islam rọkùn wọ́n wá ń pa láró pẹ̀lú kíó wọ́n ń pa iṣẹ́ awo láró pẹ̀lú kíó tìrákù làwọn náà ń sà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sà nísìnyí bọ́ lọ́wọ́ àná kí ó pé ẹ̀pọ̀ kìnnìkan ṣe kìnnìkan fi sínú gbẹ̀ kí wàá lọ gbé síbi táwọn èèyàn péjọ sí táwọn bá ti rí gbẹ̀yẹn oníkálukú ọmọ ṣépè bá ṣe ń ṣépè òun láàrin àwọn eléyìí ọmọ dàrú nínú súrà ó láti rí ẹ̀yin lẹ lọ kọ́kọ́ wọ́n lè sa oògùn kóògùn wọ́n á ní ẹ fi tàbátì àdákùn àfikún tó bá ní oògùn lẹ́ ń ṣe awo lẹ́ ń ṣe ẹ̀ yàtọ̀ sáwọn babaláwo ẹni táwọn babaláwo náà confam wọ́n ní àwọn àfáà wọ́n wà táwọn jọ ń ṣèpàdé awo dáadáa ìwọ ni tiẹ̀ kan yàtọ̀ tàbí òye wa sọ nítorí ẹ̀ má jẹ́ bẹ́ẹ̀ wọ́n tó ń kọ́ kí ó kó tí kó yí ọ
èsì kọ́kọ́ kí kúrò náà lọ ya páàgùn tó ń bọ́ lọ́wọ́ àná kí ó kó ọmọ sáyàn gbẹ́rẹ́ báwo ó ń ṣiṣẹ́ adáhùn sẹ́nu gbogbo nǹkan yẹn kò sínú kí ó tó bá kí ó tó ọmọ tí wọ́n ń pè ń kí ó kò sínú kí ó torí kí ó alif dhamma u kí ó níta fi pé kí ó lédè Yorùbá ẹ̀ ṣe pé ní kí á kí í ta fi pé ní kí ó ntí wọ́n wí mẹ́ ni kọ́ máa ké kọ́ máa kà kó tún kọ́ tuma rẹ̀ kó ló ní í ṣe pẹ̀lú gbogbo wọn máa lọ ọ̀dọ̀ lẹ́kúlẹ́já wọn náà ẹ̀ ń wórí ajiyọ̀ ẹ̀fẹ́ gbọ́rọ̀ orí ajiyọ̀ báwo nínú súrà wọn ike ẹ̀yìn abuké nínú súrà wọn a'udhu billahi minash shaitani rajim wọn abàké olókọjẹ́ ọmọ mi náà lọ Mẹdínà kó n fẹ́ kí ó ọmọ tó yẹ kó wálé kó wá ṣàtúnṣe kó wá lọ mọ́ṣáláṣí kó wá kà ó ti tó gbòòtò ètí lọ mọ́ṣáláṣí ó ló tọdún méjì láti ìgbà tó ń ti dé òun ìlọ mọ́ṣáláṣí òun bá Olúwa ṣàdéhùn pé ìjọ júmọ̀ nìkan lọ́wọ́ máa lọ mọ́ṣáláṣí Ànábì sallallahu alaihi wasallam àwọn ọjọ́ yòókù nǹkan ó nínú ilé ló ti ń ṣe sọ̀láàtì kí á ní tó ń ṣe nínú ilé tí wèé fi lọ mọ́ṣáláṣí ó lòun dira báwo láì sẹ́rù obì ìpè torí Nàìjíríà ò ṣe gbé bẹ́ẹ̀ dira báwo Allahu akbar ọmọ tí a ti ń kọ́ lọ kí ó tẹ́ rò pé yóò wá ṣàtúnṣe tó bá délé oògùn òfò ló ń tún wá ní Madina oògùn òfò ní fi Madina ṣe tẹ́lẹ̀ yìí tó túmọ̀ sí pé ń jò láwàá di mùsùlùmí gidi tó bá jẹ́ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam náà lọ má lọ ní ọgbà yí padà gbọ́dọ̀ ti fẹ́ gbà yí padà tí ń bọ̀ bá délé Ifẹ̀ ní ọgbà yí padà akramakumullah ọ̀pọ̀lọpọ̀ wa sọ̀rọ̀ àwọn dolóògùn wọ́n sọ̀rọ̀ àwọn dolóògùn ọ̀kan lè sọ pé ọba yóò ká Ànábì Suleiman ọ̀dọ́ ńlọ́wà òun náà tún fi ń pèrò sọ́kọ̀ lára ní Ànábì Yusuf ilé àwọn lọ́wà wọ́n bá rẹ sómi ògùn gbogbo ńsẹ́nu àbí ẹ̀kọ́ ni tó torí di eléyìí báyìí náà pọ̀pọ̀ amúsá sọ́nà wà ní ayẹyẹ wí o wọ́n ní di original akramakumullah subhanallah subhanallah àwọn àjẹ pé ọ̀tọ̀ ní kíw ọ̀tọ̀ ní jẹ́yìn sí à ń bọ̀ lọ́nà nílùú campbell wọ́n kọ sórí àkọmọ̀nà tí lágbájá awo ìràwọ̀ àwòrán olùtọ́jú lójú ọ̀nà lárúbáwá èwo lójú ọ̀nà lárúbáwá subhanallah so gbogbo wọn á sọ kí olùkọ́ tí èsì tiẹ̀ àwọn ọmọ táwọn bá wọn kọ́ kí ó gidi táwọn ń ṣàlàyé kí ó gidi tí wọ́n mọ̀ wọ́n á pe ẹ̀sìn tuntun àbí ẹ̀kọ́ ni nítorí pé gbogbo àwọn ẹni tí wọ́n yẹ kó ti máa pè wọ́n sí dáadáa wọ́n pè wọ́n sí àwọn náà ní bá wọn ṣe gbogbo ranù wọ́n á mọ̀ pé àwọn ọmọ yìí ẹ̀sìn tuntun wọ́n gbé wá ẹ̀sìn tuntun báwo Islam ò yí padà àbẹ́yìn ọ̀dàmà ọ̀tọ̀ ní tẹ̀sí wọ́n ẹjọ́ ń tanra ń jẹ wọ́n ń tẹ̀yìn ẹ̀yìn náà ń tẹ̀ láńtà ìdínú wọn bà Islam lówó kọjá láfíríkà èèyàn dúdú yìí wàláhì wọ́n bàjẹ́ kìí ṣe bólúwa ti ṣe sọ̀kalẹ̀ lọ́sẹ̀kùmà àwọn ẹni tẹ̀sí láwọn kọ́kí wọ́n dá sí tọ́pọ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ ogun ni wọ́n kà kù ogun ni wọ́n ṣe ọ̀kan nínú àwọn ológun ọ̀fọ̀ onítàwọn bá lọ sọ lẹ́kùlẹ́já nípa àwọn àfáà tó gbé láwà níwá o wọ́n mọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn spears táwọn máa ń lò spear parts táwọn máa ń lò nínú iṣẹ́ lẹ́kùlẹ́já jáwọ́ gángan lọ wàláhì tàláhì tó bá dàbí rọ wọ́n gbé kúndì rẹ̀ wá fà àtúrà àti lẹ́kẹ̀rí rẹ̀ wá gbé wá abàmbẹ̀ máa ń ṣe ń tẹ odùfà tí wọ́n ní wọ́n fi wàláhì tó bá tó gbé wá ẹ bá ń bẹ tí wọ́n tẹ odùfà ẹfun wọ́n fi tẹ eléyìí osùn ni wọ́n fi tẹ eléyìí ẹ dákun nínú Islam kí ni jẹ́ odùfà táwọn kan bá wọn sọ pé ranù lẹ́sẹ̀ ìrégbè lẹ́sẹ̀ ó ní ń bú àfà wọ́n ń bú babaláwo tó fẹ́ gbéra rẹ̀ wọnú Islam kí ló pa Islam kò pẹ̀lú awo ó fẹ́ bà Islam jẹ́ ni torí èyí dán ọyọ yẹn kó nu Islam kó jẹ́ kó yí ọ gbogbo tó ń fi halẹ̀ mọ́ aládùúgbò yín ó ti yọ kó nu Islam
Islam kò ní í ṣe pẹ̀lú gbogbo ìranù àti ìrégbèyìn. Ìyẹn wà láyé kọ́ máa ní sọ̀rọ̀. Ọ̀nà kan tó lu Allah fún wa ẹ máa bẹ Allah. Yọ̀ọ̀bá yín gbọ́ bùkátà yín. Olúwa dákun bá gbọ́ bùkátà wa. Nínú tuntun ba Islam jẹ́ ẹlẹ́kẹjọ. Wọ́n náà ní kó máa ṣe àtìlẹ́yìn fáwọn ọ̀ṣẹbọ. Gbogbo ìgbà ẹ̀yìn àwọn ọ̀ṣẹbọ ló máa wà. Tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ẹ̀yìn àwọn ọ̀ṣẹbọ náà ni. Tí wọ́n bá ní àwọn mẹ́jọ ni wọ́n fìbò tiẹ̀ kún tiwọn wọ́n di 9. Kò sí nǹkan kan rí láyé kó sọ̀pọ̀tì mùsùlùmí. A'udhu billahi minash shaitani rajim. Àwọn ọ̀ṣẹbọ ni àwọn ni wọ́n máa ràn lọ́wọ́ ẹ̀yìn wọn ni wọ́n máa gbèsè kódà kó ṣe pé ó kópa lára bá àwọn mùsùlùmí kọ̀ọ̀kan. Ẹ máa ríro wọn tí ẹ bá ń sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ mùsùlùmí rere láyé. Yọ ọmọ bu ẹ máa tẹ́lu Islam àwọn ustaz wa yìí gan kí ni ustaz yìí ṣe kí ló ṣe tó fi jẹ́ pé àwọn ustaz yìí ọ̀bẹ nìkan jà fọ́gún gbogbo lé mú ẹni tó bá ń bájà nù wọn ni kò sọ bóni gbogbo ustaz ṣe dáhùn torí pé wọ́n fẹ́ sabotage wọn táwọn èèyàn fi ní súnmọ́ nǹkan tó bá ń sọ kí ni wọ́n ṣe fún ọ àmọ́ tó máa ti ń sọ̀rọ̀ àwọn kèfèrí pé yẹ́ẹ̀sì ìgbà tó wà ní England ọ̀jẹ̀bí ó yí àgbẹ̀ ní England kò sí pọ̀tọ̀pọ̀tọ̀ ní gọ́tà tiwọn irọ́ lásán aróko tó toko lọ England ẹbí ẹ̀kọ́ ojúkójú lọ́la torí de eléyìí báyìí wọ́n máa kórìíra Islam wọ́n máa kórìíra gbogbo Al-Qur'an wọ́n máa kórìíra Sunnah yóò máa ṣèrànlọ́wọ́ fáwọn kèfèrí ní gbogbo ìgbà ẹ má wà lọ jìnnà òun náà ní bẹ lẹ́yìn wọn tí gbogbo wọn fi ń sẹnu jẹjẹjẹ ọ̀tá Islam ọ̀tá Allah eléyìí ọyọyàn kó nu Islam ẹlòmíín ṣiṣẹ́ iṣẹ́ ìjọba wọn ni kò ṣe gbogbo èèyàn tó bá gbé fáìlì déwájú ẹ̀ tí ìwé rẹ̀ bá pé ó ṣiṣẹ́ fún bó ṣe tó àti bó ti ṣe yẹ ó kọ ní ọmọ ìyẹ̀wò tó bá ti rí i pé Muniru Ibrahim Salahuddin la ilaha illallah Ogundepo Sabolade Jacob Daniel agbára fáìlì ẹ wá olùwárí ọ Islam ẹ ti bàjẹ́ ta níjọba sọ fún ọ pé kò ṣiṣẹ́ fún má ṣiṣẹ́ fẹ́ nìkan tí wọ́n ń gbowó sí lórí gbogbo eléyìí kí làwọn mùsùlùmí ṣe fún ọ kí ni Islam ṣe fún ọ kí làwọn mùsùlùmí ṣe fún ọ kí ni mùsùlùmí rà nígbà rẹ mùsùlùmí ni wọn náà sì pera rẹ ọlọbẹrù Allah ọ̀ràn tí tọ́jọ́ kan ọjọ́ kan dádúró rojọ́ níwájú Allah nínú tó tún ba Islam jẹ́ ẹlẹ́kẹsàn kọ́mọ́ wọ pé ayé gba àwọn èèyàn kan bí wọ́n lè wà láyé táwa wà yìí láti dọ́tà nàbì sallallahu alaihi wasallam tó ti ń jẹ́ òjíṣẹ́ Allah ayé gba àwọn pé kí wọ́n má tẹ̀lé ànàbì káwọn máa tẹ̀lé lánàá míì tí wọn ò sì ní jẹ́ pé kèfèrí ni wọn ẹni tó bá rò bẹ́ẹ̀ ó di kèfèrí pé bí bó ti ṣẹlẹ̀ láyà nàbì Musa alayhi salam wípé Khidr kò jẹ́ ẹni tí ń tẹ̀lé ànàbì Musa ẹni ire ló sì jẹ́ gẹ́gẹ́ bó lu àṣẹ ìròyìn rẹ̀ káwá pẹ́ nìkan náà lè wà láyé lónìí kò tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam pé Olúwa fún ní ìgbà láyè kó náà lè máa ṣe tó wù wọ́n sì pé mùsùlùmí mùmínì kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ tó bá gbà bẹ́ẹ̀ èèyàn di káfíìn ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan náà máa rí mú bẹ́ẹ̀ wọ́n lè ní bàbá kan bọ̀ láti Mauritania bàbá yẹn wàlíì ni àwọn ṣe wìláyà débi wípé wọn ò bùkátà kan tẹ̀lé ànàbì sallallahu alaihi wasallam ẹ wá ń ṣe Allahu akbar ó di kèfèrí nítorí pé kí ni wàlíì rọ o wàlíì ṣẹ̀tán nítorí pé bóòlù ṣe jẹ́ wàlíì tó ní tẹ̀lé ti Allah tó ní tẹ̀lé ti ànàbì sallallahu alaihi wasallam torí pé ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun kò lè jẹ́ wàlíì àyè òsì fẹ́nikẹ́ni láti jẹ́ pé kò tẹ̀lé ti ànàbì sallallahu alaihi wasallam ẹlẹ́kẹ̀wá òun náà ní ká jẹ́ ẹni tó ṣe pé àwa akọ̀yìn sẹ́sìn àfẹ́ gbọ́ gbogbo tó bá ní sí pẹ̀lẹ́sìn torí tó ti lọ school ọ̀nsóyìnbó ó ti lọ Russia
ọ̀sẹ̀ di Russia lọ France wọn náà sọ French lọ́ba tí wàá sọ̀rọ̀ ẹ̀ di màláìkà anything tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kò fẹ́ gbọ́ ẹlòmíràn lọ́ọ̀bì kankan kò fẹ́ gbọ́ gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ẹ̀sìn Islam kò fẹ́ gbọ́ kò ní kẹ́kọ̀ọ́ nípa Islam kò sì ní gbọ́ kó máa sọ̀rọ̀ kankan nípa Islam kó fi ṣe wà o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti kó nu Islam ó léwu kíyàn jẹ́ pé ó kórìíra Islam débi wípé ó fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ó kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ dèpòdépò kó fi ṣe wà o ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ yóò fi Islam sílẹ̀ Olúwa ní wa man adlamu mimman dhukkira bi ayati rabbihi thumma a'rada anha inna minal mujrimina muntaqimun Olúwa ní kò sẹ́ni tó ṣàbòsí o bí ẹni tó tàkìtì papọ̀ sí àwọn àyà Allah ní ìgbà tí wọ́n kà á sí létí Olúwa ní àwọn ọ̀daràn á fi ìyà ẹ̀ṣẹ̀ wọn jẹ wọ́n tẹ́lẹ̀ bá yé wa àwọn nǹkan mẹ́wàá tí wọ́n ní ba Islam jẹ́ ni kò sí ìyàtọ̀ láàrin ẹni tó máa mà ṣe àti ẹni tó fàwàdà ṣe ẹni tó máa mà ṣe tó ṣe pé ìpinnu ló ní tó fi ṣe nǹkan àti ẹni tó ṣe láwàdà ẹni tó sì ṣe jẹ́ pé ìbẹ̀rù ló mú ṣe àti ẹni tí wọ́n jẹ́ ń pa gbogbo wọn ẹnikẹ́ni tó bá ti ṣe Islam rẹ̀ bàjẹ́ eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ṣọ́ra gidigidi fáwọn nǹkan yìí àti ntọ́ fara jọ wọn nínú àwọn nǹkan tó máa ń ba Islam ẹni jẹ́ gbogbo aláfẹ́ kọ́ dáa fún wa àlìjánnà la aláfojúsùn káwọ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tó máa ń jẹ́ òkúta àdìgbòlù tí ò ní jẹ́ kéèyàn ọ̀rọ̀ náà wà àlìjánnà tààrà iná nírú àwọn nǹkan tí máa ń ba Islam jẹ́ yìí ọ̀dọ̀wọ́ mi ọ̀dọ̀wọ́ rẹ lẹ́yìn tá a ti gbọ́ ká ṣọ́ra fún tó lè bà wá lẹ́sìn jẹ́ ìgbà míì wọ́n máa kó báyìí nítorí pé kó bára wọn kì í yára wọn àwọn ọ̀rẹ́ burúkú wà tó yẹ pé tí wọn náà bá ti fura dáadáa ó rí pé gbogbo nǹkan máa dálẹ̀ nígbà tẹ́ bá ti wà á jókòó àwọn ọ̀rọ̀ àlùfàṣà ni àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ni àwọn ọ̀rọ̀ tó yẹ pé sísọrú rẹ̀ gbígbọ́rú rẹ̀ fífirú rẹ̀ ṣe wà wò kò ní sọ̀yàn dín kankan jọ lórí ibú lọ irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ ó yẹ kó tètè wọ́nà láti yà wọ́n ohun àwọn ò ní fẹ́ yà ọ́ gbogbo yẹn tí wọ́n mọ̀ gbà tí wọ́n ní fẹ́ yà ọ́ wọ́n wá fi yé wọn pé kò sí ọ̀nà tèmi pẹ̀lú yín tọ̀rẹ́ wá fi lè kalẹ̀ àti pé pápá gan mo rí i pé kò sáǹfààní nínú ọ̀rẹ́ yìí ẹ dákun ẹ mọ̀ wá mi wá mọ́ èmi náà lára mi wá yín wá mọ́ ìgbà míì ó ṣeéṣe ó jẹ́ pàbùrù kan ti ṣèyàn gbọ́wọ́ ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí torí pé ó jẹ́ mùsùlùmí kò sọ́ di màláìkà mùsùlùmí ó lè jẹ́ pòun ló ṣàìdásí ọ mùsùlùmí ó lè jẹ́ pòun ló ṣe ń tọ́bọ̀ ọ̀nù jẹ́ má ti torí rẹ̀ bà ìsìláàmù tiẹ̀ jẹ́ o má ti torí rẹ̀ bà ìsìláàmù rẹ̀ jẹ́ ìwọ àtẹnitẹ́ ń jọ ń jà ìwọ àtẹnitọ́bọ̀ ọlọ́kàn jẹ́ wá ní tí ọba yín yanjú ẹ̀ má ti torí mùsùlùmí sẹ̀mí mùsùlùmí ṣàìdásí mi kọ̀ wá kà kún ìsìláàmù sẹ̀mí ìsìláàmù ṣàìdásí mi ìsìláàmù lókù tí màá bà lójú jẹ́ ojú ara rẹ̀ ni ó bàjẹ́ torí ẹgbẹ̀rún rẹ̀ tẹ́ bá gbìyànjú irú rẹ̀ orí ara yín lẹ́ bàjẹ́ ojú ara yín ni ó bàjẹ́ kò sí ní tẹ́lẹ̀ rí ṣe fún Islam yàmùyàmù ẹgbẹ̀rún kò sí ní tó lè fi kẹ̀kẹ́ ìfẹ̀jẹ̀ wá sí kátó péré lóye torí ọ̀dọ̀ wa Islam wa mọ́ arzikì ńlá ni àgbọ́dọ̀ jẹ́ ó bàjẹ́ ẹni tí ó sì jẹ́ ó dàrú tí ó jẹ́ ó dànù mọ́ wa lọ́wọ́ àgbọ́dọ̀ bá tó àbí Allah azza wa jal olú ẹlẹ́dàá kó bá wa ṣọ́ Islam wa Olúwa dákun ṣàánú wa jọba wa sàárè wa Olúwa ẹlẹ́dàá wa ṣe Islam wa ní tó fi gbé wa ǹdé lọ́la gbẹ̀ndàl qiyam ilé tó ti pèsè kalẹ̀ bí àwọn tó bá kú ní mùsùlùmí tí sọ gbàlìjẹ́nà à ń bẹ̀ wọ Allah pẹ̀lú àánú rẹ̀ dákun ṣàwa náà lọ́mọ àlìjẹ́nà dákun má ṣe wá lọ́mọ aná àtàwa àtàwọn òbí wa àtàwa àtàwọn ọmọ wa àtàwa àtàwọn ọmọ ìyá wa gbogbo àwọn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam Olúwa dákun ṣe wá lọ́mọ àlìjẹ́nà Olúwa dákun foríjì wa ṣáájú ká tó kú foríjì wa nínú sàárè wa ṣàánú wa foríjì wa lọ́jọ́ gbẹ̀ndàl qiyam
àwọn ọmọ ẹ̀yà wa tó ń ṣe sábàbí tá a fi wá Olúwa Ẹlẹ́dàá kó bá san wọ́n lẹ́san rẹ̀ iṣẹ́ tó ní kálukú ń ṣe Olúwa kó bá fàlùbáríkà sí gbogbo àná tá a wà níkàlẹ̀ ọ̀nà wa tá à ń fẹ́ rí ṣe Olúwa dákun má dínà má wa ibi tá a fẹ́ fojú sùn wípé dáadáa ó ti wá bá wa bẹ́ẹ̀ èyí tó pọ̀ ju tá a fojú sùn lọ ní kó Olúwa kó ṣe fún wa aburú kéré àtótóbi Olúwa má fi wá ṣe kòńgẹ́ rẹ̀ Olúwa kó ṣe dáadáa fún gbogbo wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.